فإنك من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى إنا بدت بدلك أشياء ثم لم أزل أرجوك والحال لا يخفى عليك ولا ما كان لي من حياة البؤس والعبد وقد تعلمت علم الدين في لغتي أنزلت في كتاب الذكر والمثل شكرت فيها حياتي من بدايتها إلى أواسطها والنفس في شك لكن على ذكري في الحياة قد وقت شكتها على الفجر من إسراء الديار حتى من العمر يا خالق الخلق يا أمان واجبتها يا من يرى ما خفى عالم الجمل الذي قال ادعوني أستجيب لكم فلما بينك النجوى ولا الزلل إن العداء كلهم يسعون في طلبي ويزعمون بأني لست بالناجي أسألك ربي ببطال ما صنعوا فأنت رب إلهي حافظ الراجي يا ضرة الله حنن عبد ما رفضوا وشت في شمل أقوام الذي اختلطوا الله أكبر سيف الله يقتلهم وكل ما قد خلا في أيهم هلكوا فسيكون عليهم ما قد يظنون بنا سرا وجهرا بسم الله الرحمن سرا وجهرا بسم الله الرحمن ayébádá ni ó tí ó bá ní wọ́n lè sọ pé oògùn lóní tó dájú iṣẹ́ Ọlọ́run máa ló sọ wá dẹni àlébà lójú ọ̀tá wa àlébà lójú ọ̀tá wa iṣẹ́ Ọlọ́run tó fi ṣọ̀kan àgbà tí màá gbà kò fi ṣe é
wípé àbọ̀ ọlọ́run tó fi bo Kúránù tí Kúránù kò fi ṣe dáná. Dákun fi bò wá látòkè délẹ̀. Àtàwọn àtàjọ ń fẹ́ra wa. Àtàwọn àtàjọ ń fẹ́ra wa. Ọ̀gẹ̀dẹ̀ tó wọ́n máa ti dára jíjẹ. Ìbẹ́pẹ tó wọ́n máa ti dára jíjẹ. Ẹni ìlànà ìyẹ̀pẹ̀rẹ̀ ń wá. Bí ẹ̀pẹ̀rẹ̀ lójó tó ń rọ̀ lókè. Bí ẹ̀pẹ̀rẹ̀ lòrùn tó ń rọ̀ wálẹ̀. Kò ní wọlé táwọn àgbà wà. Kò ní wọlé táwọn àgbà wà. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó ṣe wá ní Mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. Alhamdulillah. Ọ̀gá orí tí Ọlọ́run máa ń ṣe fún yàn, òun náà ni kó ṣèyàn ní Mùsùlùmí. Àwọn àfáà wọ́n jẹ́ kó yé wa wípé gbogbo orí tọ́lọ́run bá ṣe fún yàn, tí Ìsìláàmù bá ti lè kú ń bẹ, kò sóore ń bẹ. Bákan náà, bí èèyàn bá jẹ́yà láyé, kò rí bá ti ṣe kọ̀rọ̀nà gbígbà, ṣùgbọ́n wọ́n ń bára rẹ̀ nínú owó Islam tó sì ń jẹ́ Mùsùlùmí, wàláhì Ọlọ́run ti sórí fún. Torí pé jọ́ka ayé yọ ọ̀tàn, kọ́ wá lọ sí ẹrú rẹ̀ kábí ìyọnú Ọlọ́run gbére, òun lọ dá. Wọ́n ní àwọn tó darí ayé, èèyàn mẹ́rin ni wọ́n, tí wọ́n rí ayé tí wọ́n rí darí. Nígbà tí wọ́n ń bẹ láyé, kò sẹ́ni tó gbọ́dọ̀ sọ yí pé tí wọ́n bá wò. Méjì ń bẹ jẹ́ Mùsùlùmí, méjì ń bẹ jẹ́ kèfèrí. Ọlọ́run fi pàrókò fún wa ní wípé ìjẹ́ Mùsùlùmí yín èèyàn ò sọ yí pé kẹ́ ẹ má ní ayé. Bákan náà tẹ́ ẹ bá rẹ̀ tó ní ayé kò dì tàbí pé mi Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀. Torí pé mo ti fún àwọn èèyàn kan ní ayé tí wọ́n ó sì tún padà bọ̀ sí ìjọba àlìkámà tí wọ́n bọ̀ nú yọ̀nà Ọlọ́run. Mo sì fún àwọn èèyàn kan láyé ìtọ́jẹ́ pé níjọba àlìkámà inú ìbínú Ọlọ́run ni wọ́n wà. Àkọ́kọ́ nínú àwọn tó darí ayé tí wọ́n jẹ́ Mùsùlùmí, a sọ pé wọ́n darí ìlú wọn ayé. Tí máa ń sọ pé ayé kìí ṣe àjọba Ìbàdàn, àjọba Ọ̀yọ́, àbájẹ pírẹsidẹ̀ntì Nàìjíríà, àbájẹ pírẹsidẹ̀ntì Amẹ́ríkà. Rárá o. Àwọn tá à ń sọ yìí nígbà tí wọn kò sí ìlú kankan lágbàáyé tó gbọ́dọ̀ sọ pé tí wọ́n bò. Ibi tí ẹ bá lọ lọ̀rọ̀ ń lọ, àwọn tá à ń sọ nù tàbá ní adarí ayé. Ẹni àkọ́kọ́ nínú wọn tó jẹ́ Mùsùlùmí òun Ànábì wa Sùlẹ̀mánù alayhi salatu wa salam. Nígbà tí ń bẹ ọdarí ayé, kò sílùú tó gbọ́dọ̀ sọ pé tànàbí Sùlẹ̀mánù bò. Sẹ́ni tọ́lọ́ ń rọ àlìjànnú fún, tọrọ ẹyẹ fún, tọrọ gbogbo nǹkan fún. Ìlú wo ni ó sọ pé tiẹ̀ bò? Mùsùlùmí sì ní gbogbo oore tó níyẹn bó ṣe ní inú ìyọ́nú Ọlọ́run ló wà tó dá wa lójú tọ́rọ Ànábì Ọlọ́run. Torí bó ṣe Islam ibi tá à ń lọ nù. Ẹnì kejì òun náà ní Zulqarnain, ẹni tó jẹ́ wípé Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú Suratul Kahf bó ṣe darí ayé tó darí ayé. Ó tún rìn ìrìn Ọlọ́run tó ní ọwọ́ náà sámà, ó tún rí bí òòrùn tí ń wọ̀ báyìí. Mùsùlùmí ni ẹni ìyọ́nú Ọlọ́run. Méjèèjì àwọn tó jẹ́ Mùsùlùmí náà bí Imam Ibn Kathir ti sọ wípé malaka dunya bí ajma'iha arba'atun minan nas. Èèyàn mẹ́rin ní rí ayé darí. Mu'minani kafirani, méjì jẹ́ mu'mini, méjì jẹ́ kèfèrí. Àwọn mu'mini méjì bẹ̀ lásán, kèfèrí méjì bẹ̀ ó ní Namrud. Nígbà táwọn àwọn àbáwá kan gbọ́n bí ní tí wọ́n nílà náà tún láàlẹ́ ìwà tó wúlò jẹ́ ọgbà ìpè.
ó darí ayé nígbà tó náà ń bẹ kò sẹ́ńtọ́ tó sọ pé tiẹ̀ bò ńtọ́ dá wa lójú ni pé nù bínú ọlọ́run lọ́wọ́ mùsùlùmí tí ó wà tó gbà yàn gan ìsìláàmù rẹ̀ mẹ́hẹ̀ torí tó bá ní ẹsẹ̀ sọ pé nù bínú ọlọ́run lọ́wọ́ ìwọ́n bí màá rẹ̀ kọ́ sọ́nà mùrọ́sì ó wà lè wà dáadáa láyé ká má lè jó kọ mọ́. ẹnì kẹrin tó náà darí ayé ṣùgbọ́n tó jẹ́ nìkejì kèfèrí so ó ní ọba tá à ń pè ní bókútà náà sọ̀rọ̀ orúkọ tiẹ̀ kò pọ̀púlà sẹ́yìn pẹ̀lú mí bẹ tí ó yàwó ìjẹun tó kọ rẹ̀ gán hàn lọ ṣùgbọ́n ọlọ́run kan ní kí àwọn èèyàn ọmọ òkè níjọ́ tí ẹni tẹ́ rò pé ó lágbára tó bá pàdé rẹ̀ lẹ́mọ̀ pé àṣẹ local chapter láti ẹ̀kún lé tẹ́lẹ̀ láti ìjọ yìí so bókútà náà sọ ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ní sọ́tìlì bá kọ́rọ̀ ọba kan ní tọ́lọ́ sọ pé áwọ́kálẹ̀ bí marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha fáàmà tọ́lọ́ pé qala anna alìbára mawtiha fáàmà ta'ullahu mi'ata amin ọlọ́run ni mo pa kú níbi 100 ọdún fún màbá àṣà ọlọ́run dá nǹkan ó sì dáhùn ara lọ tí wọ́n bá ti jọ lójú primary level lọ́wọ́ ẹ̀rí wa lè máa wò ní wọn pé ìmọ̀dá kan fíráúnà ò sí inú àwọn tó jẹ́ ògbóǹtarìgì Ísírẹ́lì nìkan Mísírọ̀ nìkan ló darí so wèrè rẹ̀ local champion tó ní fíráúnà lẹ́gbẹ̀ẹ́ àwọn wèrè táwọn sọ yìí so local champion ní fíráúnà a jẹ́ pé ibi táwọn fẹ́ lò bẹ́ẹ̀ ni pé gbogbo oore tó lọ́n bá ṣe fún èèyàn tó bá ti yọ ìsìláàmù lẹ̀ kò sóore bẹ́ẹ̀ mọ́. máa àṣàlá dínà wá dúníyà ìyá ìta máa látàrọ̀ káwọn fi dúníyà bìládìní látàrọ̀ káwọn fi dúníyà bìládìní. àfààní máa àṣàlá. máa àṣàlá dínà. Kí ni tí fi ń dáa tó kọ́nà owó fún ìyàlàyé kó tó wá fi ẹ̀sìn kan? Ìdí tínú wá fi ń dùn táa fi lè máa ṣeré ní pé àwọn táa gbé ètò yìí kalẹ̀ Ọlọ́run ò sí wá lọ́dọ̀ sínú ayé. Máa sábà dínà wá dúníyà ìdájíkà máa. Torí pé ẹni tó jẹun yóò oní ọ̀dà sùkú lẹ̀. Àwọn ẹni máa wò kíkò tí ìtútà àwọn kan nínú ẹni tó lọ ń sóore fún la wa. Kódà bò dójúlé méjì lèèyàn tó kò tí tó pé sùkú wà láì orí ọ̀nà ni. Tọ́lá lómi èèmọ̀ orí ọ̀nà kẹ́ tí wọ́n kàn pé mi náà pọ́bà ẹ̀tọ́ ni kí a máa jókòó tí àwọn ẹ̀ náà lẹ́wọ̀n. Ìyá wa lè ájútà wà ń bí kí náà dọ̀ wọ̀ bí a sì bẹ̀rẹ̀ kọ́ àwọn náà bẹ̀rẹ̀ láti bí kání ní wọ́n ń fẹjú sí Ọlọ́run sì ní jí ó pín bẹ̀. wọ́n lápá wá rántí ṣàdúrà fún wọn gbogbo tẹ́nì kọ̀ọ̀kan náà jókòó tí Ọlọ́run ó jẹ́ ògbóró kọjá bá ti lérò pẹ̀lú ògbọ́n ẹ̀mí rẹ̀ ó gùn ju ẹ̀mí wa lọ tí ẹ̀mí orí bá gùn jẹ̀mí olórí lọ lọ́dà àwọn ọmọ jogún rẹ̀ wọ́n máa ba lẹ́yìn ṣùgbọ́n orí tó bá ti tán níṣẹ́jú èèyàn kí ẹ̀dàkùn sórí wá nù wọn ọba tó ti dájà àdùnnú fún wa kò ní padà sọ àyè yẹn dayé ẹ̀sìn. Ntí inú wa fi ń dùn sí àwọn kan náà dá skul lẹ̀ bá ti dálẹ̀ torí pé ojú ọ̀nà tí kí máa pera mi máa pé àwa amif so ojú ọ̀nà tí ó ti kí mi ọjọ́ yẹn amif so ní ọ̀dọ̀ tiwa ní ìtijọ́ yẹn o so ojú ọ̀nà tí àwa amif tá a wà amis jẹ́ mo ní amifu àwọn amis tá a wà ojú ọ̀nà tá a wà wọ́n ti pè mí ráyè ni mo máa ráyè lọ ni so ojú ọ̀nà tá a wà àwọn kan náà dá sùn wọn lẹ̀ tó jẹ́ wípé in tó dá wa lójú ni pé wallahi lazim wọn ò bá máa control billions of naira ìbínú Ọlọ́run wọn bá mẹ́jọ gbé rẹ̀ kíámà ìyọ̀n dá wa lójú àfi tó bá sí Islam dára lókù torí pé kò sí one way or the other a islamize nǹkan tá à ń ṣe bọ́ọ̀mù ò tiẹ̀ ní mọ̀ nǹkan kan ká sọ pé kò tiẹ̀ mọ̀ nǹkan yóò sábà wá sí kárùkù tó kù ṣubú wa kì í sọmọ tí wọ́n sì máa fi ìran bẹ̀
tọ́lọ́ bá tó ní kọ́ ka secondary school lọ́dọ̀ wa fáwọn àtàwọn ti ní secondary definitely yóò gbàgbọ́ yí ẹ̀sìn kì í ṣe irú ọmọ yóò da institution tó dúró ayé ògbé lọ. ọwọ́ eléyìí náà kọ́nà wọn ó fi ẹnìkan máa nà tírẹ̀yàn kódà ká máa gba $1 billion ní oṣooṣù owó tá à ń gbà yẹn náà fílà lásán ni àlìkíyàmọ̀ láti kẹsàn-án rẹ̀ mùsùlùmí gidi gbọ́dọ̀ láníyàn eléyìí. Ìta fi ń bára wá dúpẹ́ nù pẹ̀lú orí tọ́lọ̀ sí fún wa. Bóyá máa fẹnu síbà. Ọ̀nà kí bátìrì ni. Síbà máa sọ. Àfáà ní kọ́ má dáa fún ayé téèyàn ní tí ọ̀sẹ̀ sí ń bẹ. Ọlọ́run ti pàrọ̀ pẹ̀lú yìí fún wa. Bàbá wa rí sí kọ́lá làwò tí wọn ò sí láyé mọ́. Bí a ṣe lo ayé ń tó tí Ọlọ́run fún wọn lọ́rọ̀. Tí Ọlọ́run bá jẹ́ kí wọ́n sọ ẹrù wọn ká bí àlejò náà jọ̀bẹ̀ lè kí a mọ̀ bí ìgbà tí wọ́n wáyé wá jìyà ni ó ti jẹ́ lẹ́gbẹ̀ẹ́ orí tọ̀run. Bí èèyàn bá tún wá jìyà jẹ ń tá a mọ̀ bóyá èèyàn yarọ kò rí nǹkan kan jẹ tó wá ń fàyà wọ́ káàkiri títì ó lè rí gbẹ̀gàn akọ́ jẹ́ kó sí gbogbo ẹ̀ tó bá déwájú Ọlọ́run tí ọba mùsùlùmù débẹ̀ bí ìgbà tó ló bí ayé arísíkọ́lá láyé tó ló láyé wọn jẹ nínú ìyà tí ó jẹ lálẹ́ kíámà. atọ́nà lẹ́kùn kí a ti gẹ̀fà Nàbí sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kọmọ bá Nàbí àtàwọn ará lè àtàwọn sàhábà àti ọgbà mùsùlùmí lápapọ̀. Akí gbogbo àwa tí a jẹ́ olùdásílẹ̀ iléèwé tó jẹ́ ti mùsùlùmí tí a kóra wa jọ àfààní ọlọ́m̀bẹ̀ náà. Ìsìláàmù láìkì nǹkan àjọṣepọ̀. So man ṣáàdà fi náà. Ẹ bá lóòfẹ́ máa dá tòun ṣe níjọ́ tí yà bá dé yọ́dẹ̀ yà jẹ́ náà. Ọlọ́ọ̀bà nìkọlá má fi ikú má fi tú wa ká. Àìsàn má fi tú wa ká. Òṣì má fi tú wa ká. Nígbàtí a bá gbẹ̀ kankalẹ̀ tí ọjọ́ ọba dà tí ò sí ọmọ bẹ̀ tí ò sí kankan yóò ní mítù sí olè pẹ́ mi sí ẹwọ Ọlọ́ọ̀bà nìkọlá tó ti fi wá lọ́kàn balẹ̀ báyìí ipáyà ọlọ́mọdé sí nígbèsí ayé wa. Inú iléèwé tí a wá lórí ìyá dáadáa ni màmá wa lè ayé Ọlọ́run mọ́jọ wọn máa padà sí aburú wọlé àgbẹ̀kan sọ̀rọ̀ iléèwé máa jọ jáwé rẹ̀yìnrẹ̀yìn Ọlọ́run jọ máa lo òkè sí wọlé àbúrò la ilaha illallah la hawla wala quwwata illa billah. Ní tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí wọ́n ní ìṣòro tí wọ́n ń kojú Nàìjíríà ìṣòro wá sí pọ̀ ní Nàìjíríà kódà ìṣòro kò sí divine tẹ́yìn bá ẹ̀rẹ́ divine ìṣòro Nàìjíríà so èèyàn ọkọ̀ ilẹ̀ òkun kí wá ní ọ̀nà àbáyọ sáwọn ìṣòro àkọ́kọ́ náà ìṣòro wa ó pín sọ́nà méjì. Ìṣòro tó ń wá látọ̀dọ̀ tàbí kí n sọ pé ó pín sọ́nà mẹ́ta ṣùgbọ́n ọ̀nà mẹ́ta bíi méjì náà ni. Ìṣòro tó jẹ́ yí pé ìjọba ló kírètì ìṣòro yẹn fún wa wọ́n kírètì ẹ̀ fún wa. Ẹlẹ́ẹ̀kejì ìṣòro tí kálukú bá ń dá yí tọ́lọ̀ máa ń dẹ́ sí yàn ìṣòro ló náà ṣùgbọ́n tí kálukú ń bá dá yí ẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló jẹ́ yí pé ìjọba táà ní kírètì ìṣòro ìntájọ máa jẹyà rẹ̀ general ń bẹ èyí tó jẹ́ yí pé ọlá pé àníjọba náà ìlọ́fà tí ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan míì tó fi rí bó tún ṣe rí. Táwọn fẹ́ sọ̀rọ̀ ń pa àṣòro Nàìjíríà ìgbà tá à ń bọ̀ ní ìsìn tá a déwájú ìta tí mo páàkì ń bẹ̀ ọ́ mo wá ń bá òṣìṣẹ́ wa kan sọ̀rọ̀ torí wọ́n fẹ́ fún mi ní lecture ní ọ̀dọ̀ wọn ní Ramadan Sunday kẹta Ramadan àti wá tó ń kú ti gbẹ́mà fún wọn pé ìgbà lecture sí Sunday kẹta Ramadan gbogbo lecture tí mo gbà níjọ́ Thursday ọ̀túnla ìkọ́ni Thursday on the 18 Ramadan ní ló pẹ́ torí màá lọ sí umura. Mo wá ń sọ fún ẹmu ní gbàtà àjọ sọ̀rọ̀ ẹni mo ní ìlọ umura máa wò wọ́n ní kí ló dé bá mo ò fún visa ni wọ́n ní kí ló ṣẹlẹ̀ ìṣòro Nàìjíríà ní òjò wọn fún visa tó visa ẹsẹ̀ jáde padà
níjẹta físà kò sì jáde o físà wa tẹ́ bá ń gbọ́ físà bú ó kọ rẹ̀ gẹ́gẹ́ nu kí ló dé tí wọ́n fi fún wa láti mọ̀ pé ìlú ìníṣòro lò kí ló dé tí wọ́n fi fún wa físà ìjọba Saudi ń sọ yí pé láti December àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wá sí múra December wọn ò jáde wọ́n ti jápa wọ́n wá ń sí 5,000 èèyàn tó wọlé tí ò jáde so jíjápa tí wọ́n ní ìsìn àwọn rò pé ọ̀nà àbáyọ kan ní káwọn wà lọ wọ́n wá fi dí ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ lọ ṣe ìbàdàn lọ́wọ́ ìjọba Saudi wá ní ara nígbà wọn wà bẹ̀rẹ̀ sí máa ṣe físà nínú Ramadan yìí físà tó ẹ̀ka ti rí gbà before Ramadan wọn á gbófin kalẹ̀ àkọ́kọ́ náà ẹ lọ tó ṣe fingerprint ní ó lè jẹ́ kó ó lè jábùjá ẹ lọ ṣe thumbprint agreement wà ẹ sign free fọ́ọ̀mù kan ẹ sì gbá ẹ ṣàwòyìn wá kiri ìyẹn tẹ̀lé farada gbó wà lábẹ́ téèyàn bá fẹ́ ṣe ordinary visa tẹ́lẹ̀ ó ní iye tá a máa ń ṣe ordinary visa wípé ìnídìí hòtẹ́ẹ̀lì rárá so téèyàn bá fẹ́ ṣe àárín 350 300 400 èèyàn ó rí ordinary visa sí nínú ṣùgbọ́n tó bá ti ní hòtẹ́ẹ̀lì ó ní owó rẹ̀ máa lọ bí ọ̀nà bí 1 million visa lásán mọ̀ sọ ìṣòwò tíkẹ́ẹ̀tì o tí wọ́n bá hàdí bí 2 million owó tíkẹ́ẹ̀tì máa gbogbo ẹ̀ náà wọ́n padà kù sí iye tí wọ́n ń gbà bí 3 million 3.2 nǹkan bóyá tó ní iléeṣẹ́ òun náà jèrè 200,000 lápẹẹrẹ físà tó wá jáde fún Nàìjíríà pẹ̀lú gbogbo tẹ́sí pé ordinary visa ẹ wàá gbà ní 1.8 million naira èyí ò sì lè máa sọ̀tà Saudi tọwọ́ tó wá ní ọ̀dà náà ẹ jẹ́ ń fi owó hòtẹ́ẹ̀lì kan ọmọ àti bí 2.8 tọwọ́ fi owó tíkẹ́ẹ̀tì kan bóyá bí 2.2 so gbogbo ẹ̀ wà máa lọ 5 million naira láì lọ ájì fún múra tẹ́lípa níṣòro Nàìjíríà àwọn ìlú kan sì ti débẹ̀ láti Ramadan wọn ló ti sọ yí pé ìṣòro Nàìjíríà ó ṣòro divine ṣùgbọ́n tí agbègbè bí táwà fẹ́ wò torí pé téèyàn bá ronú ìṣòro Nàìjíríà dé level kan téèyàn bá ronú ìlú ìlọ ìmánì ni ó jẹ́ kéèyàn máa sọ àwọn ọ̀rọ̀ kan jáde téèyàn fi máa ní òkú pé sínú ìsìlẹ̀dà ìmánì la fi ń sọ bọ̀ téèyàn bá rò tó bá jẹ́ pé calculation tó máa nàbí Ádámà ní téèyàn máa rò ní pé kò lè dáa tó yẹ pé calculation tó máa nàbí Ádámà torí pé àmọ̀ wò pé 1 plus 1 is equal to 2 ní lọ́dọ̀ máa nàbí Ádámà ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run wà láì 1 plus 1 lè di 1 million 1 plus 1 ó sì lè jẹ́ 0 lóṣù kan àti bá síbẹ̀ tó yẹ kí n gẹ́ẹ̀tì ní lọ́dọ̀ wa nu àmọ́ yẹ́fọ́lù máa ń yà ṣáà lọ́lọ́ ọ́ndà yẹ́fọ́lù máa ń yà ṣáà la fi ń fi sọ́ndà rẹ̀ pé ọ́dà ẹ̀sàjà máa fẹ́ lọ́wọ́ sọ dáadáa torí pé news tó gbọ́ lánàá tínú ẹ bàjẹ́ primary lọ gbọ́n ọ̀gbọ̀ secondary lónìí tó àwọn òkè ẹ̀yà àdáàlẹ̀ yóò dé lẹ́kùn kẹ́ yóò decide pé yìí nígbà tí gbọ́ news mà torí pé kò sí nǹkan dáadáa tẹ́ ẹ fẹ́ gbọ́. Tábà wá tiẹ̀ wá ń jẹ́ pé ìsìláàmù ní dá wa padà gẹ́gẹ́ bí mùsùlùmí ńlá fi ń ní hope pé látẹ́kínà tó mi rárá mọ́tì láà ká má jà kámù náà pàtó Ọlọ́run bílùú ọ̀bá rọrùn náà a tún wá lè ní ọ̀nà àbáyọ fún individual gẹ́gẹ́ bí mùsùlùmí ìníbi tí a sọ̀rọ̀ lọ torí pé àwọn ọ̀nà àbáyọ tó wà nílẹ̀ fún Nàìjíríà ìjọba lálẹ́ bá sọ àwọn tàbí wà bí àìsíjọba so béèyàn bá wá rí ọ̀nà àbáyọ ti general kò yẹ kó lè burú fún yàn kéèyàn mú lè rọ́nà àbáyọ sí bí ti ayé ara tiẹ̀ ká sì gbà pé bí ìlú bá ṣe lè rí ó le tó bí nǹkan bá ṣe lè rí ó worst tó àwọn ẹni Ọlọ́run tànà tí nǹkan bá wà nínú pààyàn kéèké wọ́n ní wọ̀ sóre ibi tó lè dé má ti dùn bẹ́ẹ̀ ò lé sí o kí nìdí ni pé tó bá jẹ́ kó ò tí ì tàn ìṣòro mẹ́wàá ló ń kó ọwọ́ kó márùn wá àtúnwà náà àdánwò nẹ́nu tètè nà mẹ́wàá rẹ̀ tán torí pé tí ṣòro bá ti pin ìdẹ̀kùn ní bọ̀ àwọn níbi ìlú ìfẹ́ lẹ́yìn pé nǹkan ò ní tẹ́yìn ìnira jáde àfi ìdẹ̀kùn pé jẹ́ àdìdè lé o torí
àdánwò tí ń ká wọn lọ́wọ́ yìí ìkànnù méjì ni ó dájú pé bí àdánwò yìí ọba fà wọn lé àwọn fàdánwò lẹ̀ fífi àdánwò yẹn lẹ̀ tí wọn ni wọ́n máa ń ròdù pé àní tí ń bá ti ẹ̀fàdánwò yìí lẹ̀ kí n lọ sẹ́rù mi kábí ìyọnu Ọlọ́run torí pé ara Nàìjíríà tó bá wọná níjọba rẹ̀ kí a máa ìyá rẹ̀ ti di méjì ọwọ́ yẹn wá jìyà ní kódà kéyìn ò ló lọ bí yẹn bá ló lọ Nàìjíríà yìí agbó ń jẹyà náà owó tó ní tí ò sí ìfọ̀kànbalẹ̀ sẹ́rí ọ̀gá ìṣòro Nàìjíríà òun náà ni Ádámù lè amù kọ́mọ̀ sí ìfọ̀kànbalẹ̀ ibi tí ọba ti lè sí ìfọ̀kànbalẹ̀ olówó bẹ̀gẹ́ ń jìyà olówó tí ò lè sí géètì lẹ̀ olówó tí ò lè sí géètì lẹ̀ àwọn àlúbi tọ́ka ti balẹ̀ èèyàn máa kawó lọ títì yóò máa ka owó lọ láàrin títì kò sì ní tùmọ̀ sí bá ń lọ Saudi bá àti ẹgbẹ́ bẹ́ẹ̀ asá ń lọ sí umra ń lọ sí hajj láwọn àwọn ọ̀dún tó yẹ pé tí ẹ bá ń bí ẹlòmí lérè pé kí ni a ń pèlò sí yóò máa bèèrè pé sọ́wọ́ àwọn missionary pé tí wọ́n máa ń jẹ ni kálẹ̀wọ̀n ọ̀rọ̀ ńlá ní tẹ́ní káwà sọ̀rọ̀ Nàìjíríà bàbá wa Sheikh Abdulbaki rahimahullah bàbá wa níwò wọ́n ní àwọn kan fún wa ní ọ̀rọ̀ ẹkọ́nọ́mì Nàìjíríà lọ́dọ̀ kan pé wọ́n á sọ̀rọ̀ lé lórí àbá ní kí lọ́kẹ̀mí àtẹ́kọ́nọ́mì Nàìjíríà Ọlọ́run ọba tó dá mi gán mọ̀ pé ayé ìgẹ́ mo fìdí ẹni kí má lálẹ́ká má dọ̀kù ẹkọ́nọ́mì Nàìjíríà kí lọ́kẹ̀mí àtẹ́kọ́nọ́mì Nàìjíríà ọba tó dá mi gán mọ̀ pé mo wá fìdí ẹ ayé ni ìṣòro Nàìjíríà ọlágbára wàláhì lázim ó kọjá ìdíyàn lè fojú ẹnfìṣẹ́jì pé kí ló náà àbáyọ síbí ló tó sí mọ́ wá láì sáà rọjọ́ mọ́ ní pẹ́lá ìsì wọn àrọjọ́ mọ́ náà nítorí tó lè fẹ́ dọ́lọ́lá ní ìsìn ni pé kí increment tó ra bá kankan ààrin náà wá sí ẹ̀dẹ́kùn ó tún ti mọ́ wá lá àwọn èèyàn ti change method oúnjẹ ìrọ̀dọ̀ wá ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú Ramadan báyìí ta máa ń ṣe ìtọ́rù fáwọn èèyàn a máa ń ṣe láìsí lẹ́ẹ̀mẹ́rin lọ́sẹ̀ so Ramadan ò tí dé tí mo ti ní ákìjì timetable yóò kẹ́ méjì inú orí tọ́lọ́ ń ṣe fún àndú iná a ti mọ ọ̀nà àbáyọ mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìmúgi a ṣe ògì àti mẹ́mẹ́ so lẹ́rọ̀ inú orí tó náà sí fún àánú bí nǹkan bá ti fẹ́ wọ́n àgbàdo lè jáde ní ìsìn lábà tó máa fi dì ó tó ló ń jẹnu bóò bá tó lọ ànàmọ́ lè dé Ọlọ́run sóre fún àga kákà mọ pàtàkì orí Ọlọ́run ni ìyẹn ní òdí kí n mọ ok mo fẹ́ júwe àwọn ìlú ibi tí ìfọ̀kànbalẹ̀ wà kí n tó lọ́nu tọ́pìkì mo ń sọ gbélé gẹ́gẹ́ bí ìpìyànkú ká lè bá wọn pé ìṣòro ńlá ní tẹ́ni káwá sọ lárúbá kan wálé lọ́dọ̀ kan èmi mo wá dúró tì a wá lọ gba jẹnẹrétọ̀ pé kí náà wọ́n bá lọ ara jẹnẹrétọ̀ tuntun àti gbogbo ẹ̀ à ń pọ́ǹpù omi à ń sígbà à ń ṣàwó jẹnẹrétọ̀ bá páyín nígbà oníjọ́ kejì òṣìṣẹ́ orí rẹ̀ ti àwa rí omi pọ́ǹpù jọ náà mo wá lọ fa omi wá sínú bọ́kẹ̀tì mo wá gbowó bàtúrùmù fún lábáwá so àwọn méjì sì ni ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀gbọ́n àbúrò lọ kó wọ bàtúrùmù ìyún bí alákọ kan báyìí ìyún sakọ pẹ́pẹ́ òsì kan báyìí ọwọ́ bàtúrùmù ọkàn bọ́ta padà kò sí nǹkan kódà kò ló 1 minute gbogbo bó ṣe sí ṣáwà tó rí gómìnà jáde ọkàn bọ́ta so ó ní kẹ́gbọ́n wọ wọlé so ẹ̀gbọ́n rẹ̀ wọlé ó náà rí ké so ó náà bọ́ta wọ́n sì bọ́ bí jàlámí àwọn wọ́n sì ń wọ wọ́n sì mú pẹ́ fún wọn fi sára báyìí wọ́n á ní à kí ló dé ẹ̀wẹ́ ní ó ní kí n já lọ ojú rẹ̀ sì ti pọ́n mo ní kí ló dé ó ní òun báyìí pé òun ṣẹ lọ́n Ọlọ́run afẹ́kùn ọwọ́ ní lálẹ́kì àmà ló fi ní kún ọwọ́ Nàìjíríà
ẹ dákun kí ni ìyá mi ti ń ṣẹlẹ̀ ó ní wàláhì látijọ́ tí ìyá àwọn ti bí òun ò fojú kan bọ́kẹ́ẹ̀tì rí kí bọ́kẹ́ẹ̀tì ó lóun ò fojú kan rí ó wá ń béèrè yìí pé ṣé òun ó kò sínú kinní yẹn ni pé òun kẹsà ń wò wọn ọmọ mo ní à ike kékeré tó wà lórí rẹ ó lè yàn bá ọdọ mọ láìlà ìlànà ẹ̀wọ̀n tó kà fún ìyà tó wọ́n fi láwò yí pé bóyá yàtọ̀ ẹkún wọn jẹ lálìkì àmọ́ lòun á jẹ Nàìjíríà sẹ́ni pé tí mo wá ń sọ̀rọ̀ yẹn lọ́ọ̀yà kan bẹ ẹni ẹ pọ́pùlà bàdàn nínú àwọn àgbà lọ́ọ̀yà ni Ọlọ́run sì dá lóhùn mo wá ń sọ̀rọ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ wọn ẹni wá ní ìwà stars kí lẹ̀ ń sọ yìí last week èmi àti ìyàwó mi àjọ ń jà wọ́n sọ yìí pé wáyé ti bathroom wọn wà tí ò ní sí kèbomi ara ń bẹ̀ èmi takú nínú àwọn nǹkan tó yẹ kó wà nínú bathroom lẹ́nìkan wá ń pè ní òsì òun báyàwó òun jà pé ẹ gbọ́dọ̀ máa fi kèbomi ara sínú bathroom mọ mo lówó kan bá dẹ̀ tí bá dà kọ gbogbo alamọ̀ dáadáa wọ́n máa sọ wọ́n ní wàláì inú wọn pé táwọn bá wà sáà òdi ara máa ń ní àwọn tí pé wọ́n bá wọn ò ní rí kèbomi olówó ńlá ni o ọwọ́ káwọn ò ní máa rí kèbomi pé ní tí ẹ fi tọ́jú àdàbà ní kápò ńlá yìí káwọn ọ̀rọ̀ kí máa tẹ̀ wọ́n dógún táwọn ti sọ́dọ̀ àwọn kàn sí bó bá ṣẹlẹ̀ sẹ́ni ike ìbomi o àti bọ́kẹ́tì yẹn gẹ́gẹ́ ní yorùbá pé fọ́wọ́n kò bẹ́ẹ̀ káwọn máa ń náwó báyìí pé ẹ̀wọ̀n tó ń kákùn sòrò ẹni tá a mú lọ ọ̀nà alákíá wá ń bí lárúbáwá tí mo ń sọ amúlọ ọ̀nà alákíá ọwọ́ amú fóònù bọ́ta ń wá ń rìkọ́ọ̀dù yìí pé oko Nàìjíríà làwọn wà yìí òkúta ó kọ́kọ́ yápọ̀tì níbi igbó tó rí lẹ́gbẹ̀ẹ́ tí ó ní yápọ̀tì ṣe lè nígbó kàbí nǹkan mọ́ ní yápọ̀tì wá láwọ̀ Ìbàdàn ló ń pè lóko olóko Nàìjíríà ni ẹ̀kún bí wọ́n ń yẹ igbó gbẹ̀gbẹ̀ alákíá tábà ń lọ ọ̀nà yápọ̀tì lẹ́fẹ̀rẹ́sì wa tí gómìnà ẹ̀sẹ̀ bá wa dà tọ́jẹ́ gbẹ̀gbẹ̀ ọ̀nà nìbàdàn yìí wallahi lálẹ́ ẹnìyẹn jáde ó wá ń wo sánmà ó tún wá ń fídíò sánmà ó ní òun ò rí tó péjọ àwọ̀ sánmà rí lálẹ́ báyìí torí street light ò ní jáwọn ò rí bí sánmà ṣe rí street light kò ní jáwọn ọmọ tó picture bí kọ́nà sánmà gẹ́gẹ́ ó ní subhanallah ìwọ̀n yẹn bí ṣé ìṣòro olùtẹ́ni àwọn àṣọ so ẹni tó wá gbé àwọn àdúkà dàgbà lọ́mọ yìí pé gbogbo ohun tí àwọn ń kà kún ọgbọ́n bí òsì la fi ń sọ pé ọgbọ́n ni òsì lọ́fà kò sí nǹkan tí a ń pè ní jàǹbá lọ lọ́rọ̀ kan mo bá pàdé àwọn àjọ ń sọ̀rọ̀ ọwá ń bọ̀ wá gbọ́rọ̀ ìwá ní pé sí kó wọ́n fún mi ní ìkàmú nára pé tí àwọn onídìí mọ́ fẹ́ra tí àbáyé ọwá ní tó bá di ọ̀la kí n wá sí dẹnu ọ̀nà ọ́fíìsì wọn nínú àárọ̀ pé ibẹ̀ ni kí n ti kírun o aago 10 lọ́dá fún mi bọ̀ tí 10:30 mo débẹ̀ ní sáàbà lọ́fíìsì wọ́n ti àwọn èèyàn ti block ọ́fíìsì bá ti wá kírun jí máta so wọ́n á padà lọ bá àníyàn rẹ̀ ní pé wọ́n bá mi kó tí àyẹn wá láti ní torí mo dárúkọ tí àwọn gbogbo nídìí tí àbáyé ọwá ní mo sì wá ní subhanallah kóhùn ti gbàgbé so àrírarí ju àná yẹn lọ àná báyìí ó sì dijọ́ kejì bó ṣe fún mi ní ATM káàdì rẹ̀ lọ ọba ní kí n gbà kí n lọ ta kí n lọ withdraw iye owó báyìí pé kí n lọ gba ogún òun ni kí n fi lọ ra tíra ó sì fún mi ní kóòdì ẹ̀ ìrùkọ ẹgẹ́ ti pọ́tì mi Assalamu alaikum
bàbá máa pè padà mọ́ program lecture ni máa pè. So ó ní kí lọ gba owó nínú ATM card yìí tí ó mọ̀ mẹ́rí tí ó mọ̀ kankan ó tó fún mi ní pen ẹn tó jẹ́ tí a máa láti lónìí ajẹ́wà ṣìnà tẹ́rẹ ó ní bí mo sí àbọ̀tà máa pèpè wá bí ìwọ́lọ̀ ń gbé Saudi o ara àwọn kò fún yín ní tó fún mi pé kí n lọ bí withdraw owó ní ọ̀nà wá lọ bá mi withdraw rẹ̀ àwọn padà lọ dá ATM card mo wá ń rò pé iná lè lẹ́wà nílò ọjà àwọn ilé ọmọ pé èèyàn máa ń jalè ọmọ pé bóyá èèyàn lè ó tún sọ pin ẹ̀ ní Nàìjíríà tó jẹ́ pé ìyàwó tó mọ pin ọkọ̀ ó kéré transfer code wa àwọn ìyàwó wọ ọmọ obìnrin tó nǹkan fẹ́ jalè ó rí pé fèsì lọ́kọ́ fi ṣe kí lórúkọ rẹ̀ yóò tó mú fóònù yóò wà gbé sí lójú gbọ̀ wá sùn pé kó tiẹ̀ wò kún kó wọ́n lè ráyè wọnú. So ìṣòro Nàìjíríà ìṣòro ńlá ni ṣùgbọ́n mo sọ pé agbára ní tá a fẹ́ sọ̀rọ̀ lọ sẹ́rí ibi tí Nàìjíríà ti kọ́kọ́ kùnà láyé tó ti kọ́kọ́ kùnà ó ní pé gbogbo ibi tá a bá gbà gòkè la máa ń gbà sọ̀kalẹ̀ níjọ́ Nàìjíríà ó gbòmìnira àwọn máa ń sọ dáadáa ẹni tí ò bá lọ ojú ẹ̀yìn sẹ́rí tẹ́ ẹ bá ti pa olórí yín ẹ̀sán rẹ̀ ó máa ké lọ lórí níjọ́ Nàìjíríà ó gbòmìnira gbogbo kírísítẹ́nì bá wọn sọkúsọ tẹ́ ẹ kórìíra ìsìláàmù lónìí tíjọba gan ọ̀gbà ti ìsìláàmù ọ̀hún kódà àwọn ọmọ mùsùlùmí tí wọ́n fi ìsìláàmù rè wọ́n jọ́ta ìsìláàmù lórí pé ẹ sáàmà secular state láwà kíníkà láwà ẹ̀mẹ́jà sí gbá láwà ní lọ gbòmìnira fún wa o tàfàbà lè wà níjọ́ tí ọ̀rọ̀ owó láwà nílọ o Arabic ní a fi sign signature kìíníjọ́ náà o ilẹ̀ Arabic fi wà lórí owó àkọ́kọ́ tá ń lò ó gbogbo ẹlẹ́yọ àlùbáríkà Nàìjíríà kò ní o torí pé wọn ò gbé fáwọn Awólọ́wọ̀ wọn ò gbé fẹ́ni kankan wọn láwà ní wọ́n gbé fún wọn sẹ́sìmọ̀ fáwọn bàbá ti wá ọgbọ́n ló kó bá wọn torí wọ́n gbà kì í sáwọn àkọ́kọ́ tí ọ̀kọ́ lọ bèrè nu fún mìnira wọ́n gbà pé àwọn ìbò ilé mú alẹ̀ wọ́n lè ṣe nǹkan báyìí fún wa wọ́n lè ṣe gbá fún wa wọ́n lè ṣàwó fún wa ní a fi ti ọmọ Haúsá tó wọn ọmọ yìí nìke tí ọmọ yìí ní padà ìwọ bá front jáwọ́ tẹ̀lé ọ ọba fẹ́ yíwọ́ àníyàn wọn náà tó bá fẹ́ yíwọ́ kásá padà ọgbọ́n ẹ̀wẹ́ Yorùbá náà ló kó bá wa tá a fi ń wà lẹ́yìn dìsìn ṣùgbọ́n jọ náà lọ́n ẹ lọ bèèrè ìtàn Sàmádù Bello òun ti káàkiri ọ̀dọ̀ àwọn àfáà kódà wọ́n dọ́dà àwọn àfáà nílẹ̀ Yorùbá yìí afẹ́ gbégbèsè báyìí nínú àfáà tí a lọ́dọ̀ wọn ṣó kàmánù nílẹ̀ adágbà rahimahullah ẹ̀yẹ jókòó kórí awọ ẹmọ́ bá ṣàdúrà ká lọ rí kábọ̀ rí bàbá lè wá sí lọ pẹ̀lú àwọn bàbá wa Awólọ́wọ̀ nàbí àsìkò nǹkan kan àti àwọn ẹlòmíràn náà tí gbogbo wọn sáàpọ̀ báwọn tí a ń kóra wọn lọ so òun náà ní sọ̀rọ̀ òun ní àti ìwájú tẹ́bá wọn bá Haúsá dùn lónìí pé sáwọn nìkan ní adarí ni àwọn bàbá wọn lọ́gba glory wà supporting striker làwọn bàbá wá sí akálàsì àwọn náà dalẹ̀ Ọlọ́run torí kìí ṣe tírénì tí ẹ ń gbà àwọn kan ló débẹ̀ nù wọn nígbà Babangida débẹ̀ torí gbogbo Babangida yẹn àwọn tó pláǹtì wọn àwọn Amadu Bello ní lọ pláǹtì kálukú wọn sínú iṣẹ́ ológun ní gbogbo fíìdì lágbàáyé ẹ̀yẹ máa lọ bí ẹ máa lọ bí ilé ike ó ní ẹ ti mú kálukú wọn kún ó lè bá lọ represent Islam ṣùgbọ́n wọ́n débẹ̀ tán orí wọn náà ló ti yí tọ́pọ̀lọpọ̀ nǹkan ti change so èèyàn wà á yọwọ́ tọ́lọ́nlẹ̀ kọ́mọdáwò tọ́jọ́ pé tọ́lọ́nlẹ̀ fi pilẹ̀ ẹ̀sìn Islam ṣáájú ẹ̀sìn Christianity di Nàìjíríà ẹ̀lọ́ kàtà dáadáa ẹ̀sìn Islam ó ṣáájú ẹ̀sìn Christianity di Nàìjíríà Islam ó lè má lóókọ ni ó ṣáájú ẹbọ dé Nàìjíríà wọ́n lè má mà
in tí a ń pè ní Islam ká mọ́lọ̀ lẹ́yọ kan ṣoṣo ká mọ́ sóògùn ẹni Yorùbá fi pilẹ̀ kìí ṣẹbọ Yorùbá èyí ṣẹlẹ́bọ ẹbọ dáyé lórí àwọn àṣàgbò ògùn kankan ni ìtàn wọn jìnlẹ̀ nílẹ̀ Yorùbá àwọn Oòduà gan tó wá ọba àwọn bàbá wa nílẹ̀ Yorùbá Oòduà àpọ̀lọ́dá Yorùbá lẹ̀ òun náà dé ọwọ́ Ilé Ifẹ̀ ọba àwọn alágbára Ilé Ifẹ̀ ọba àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tó bá àwọn bàbá wa nù tí ẹjọ́ ọmọ Yorùbá àwọn tí ẹ lè máa kílèmù pọ̀ mọ́ Oòduà làwọn òun làwọn Aláàfin àwọn Aláké àwọn àrọ́mọdọ́ àwọn tí bá ń jọba tí àwọn ọ̀rẹ́ mi yàn kẹ̀kẹ́ àwọn lọ́mọ Oòduà bóòlù sí a máa pè mí lọ́mọ Oòduà dáàdì mi ṣe láì ọba so àwọn ọmọ Oòduà tí wọ́n tẹ̀sí wọn tí wọ́n kì wọ́n kan Oòduà nù bóòlù sí a máa ní Oòduà ní bàbá Yorùbá tí a pè tẹ̀ ti dojúrú ìmọ̀ Ọlọ́run lọ́kan inú pilẹ̀ níjọ́ tí ìmọ̀ Ọlọ́run lọ́kan wà ìfọ̀kànbalẹ̀ wà lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí bàbá Mádùn ni máa ń sọ̀rọ̀ kan àbáwọ̀ àgbàní Mádùn lè arọ́bí kọ́rọ̀ wà ní kẹwọ́ nípa fẹ́ sọ̀rọ̀ olókùdé tí àwọn àtíṣẹ́ Adam àti àbáwá bá kí ní lùgbò àti bàbá wa níbi méjì gáírẹ́kì tí a pàdé ní lùgbò ní 1988 tí a jókòó báyìí so tí ogun á jókòó nígbà Mádùn fẹ́ sọ̀rọ̀ tíṣẹ́ Adam ti sọ̀rọ̀ òkúta tí bàbá Mádùn wá fẹ́ sí rọ́dù bàbá Mádùn wá ń sọ yí pé gbogbo àfáàlẹ̀ yóò bà pátá àti bá wọn jókòó lórí ọ̀rọ̀ olókù á rí pé wọn mọ̀ tí a ń sọ lẹ́yìn ẹ̀yìn ní nǹkan tí a máa ń sọ pé ẹ̀yìn ni kò sì sí ń tá a mọ̀ lẹ́yìn yìí wọn á pọ́nṣẹ́ Adam lébà pé tá a bá yọwọ́ yín lẹ̀kọ́ sáàfáà náà tí àti bá mú bọ̀ wípé ń lòun fẹ́ fi ṣe ẹ̀rí fún wa tí à náà láàfi ṣe bílálà fún padà pé tí ọwọ́ rẹ̀ náà láàfi ṣe bílálà fún ní tí mo fẹ́ lò bẹ́ẹ̀ náà mo yá ọ̀rọ̀ àmàdùn gbogbo ọ̀rọ̀ àwọn àgbà Yorùbá náà láti máa ṣe bílálà fún nílò àyà Kùránì ẹni tó fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí Yẹmí Ẹlẹ́bùúbọn bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn ọ̀rọ̀ yẹn wà lórí YouTube ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀dọ̀ wọn ti drápẹ̀ ṣe à ń pé àràbá gbogbo ọ̀ṣun àràbá bámbám wọ́n ní nígbà àwàṣẹ̀ bí ẹni sọ gẹ́lẹ́nu o wọ́n ní nígbà àwàṣẹ̀ kò sí òòṣà kankan tá à ń bọ nílẹ̀ Yorùbá bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn ó wà lórí YouTube kálukú lè lọ sáàṣì fún wọ́n ní nígbà àwàṣẹ̀ Elédùmarè nìkan là ń bọ kò sí òòṣà kankan wọ́n ní ṣùgbọ́n nígbà tí àwọn ẹni tí orí sàdá tí wọ́n wáyé àwọn ẹni tí orí sàdá tí that is special made àwọn èèyàn kan tó jẹ́ yí pé ìṣẹ̀lẹ̀ wọn yàtọ̀ ayé rí pé eléyìí àkàndá kí àkàndá lélẹ̀ nígbà tí wọ́n wáyé àwọn èèyàn wá tí wọ́n lọ ná àwọn èèyàn wá mú wọn ní Ọlọ́run tí wọ́n ń sìn bí àwọn bíi Ṣàngó Ògún Ọya ìtàn wọn jìnlẹ̀ ilẹ̀ Yorùbá àwọn Ṣàngó àwọn kan ní ìpìlẹ̀ Oòduà gan tí Yorùbá ń sọ pé òní bàbá àwọn ẹ béèrè pé òòṣà wo ni Oòduà bọ bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn àwọn kan wọ́n sọ wọn tí mo sọ yìí ṣùgbọ́n náà ọ̀rọ̀ wọn tí wọ́n sọ padà ní pé wọ́n ní nígbà náà ìgbà ìyàlẹ́ Elédùmarè gbé lọ́kàn kálukú wípé tí èèyàn bá wá rajà tó bá fi ọjà lẹ̀ báyìí yóò wá sọ iye owó tó fẹ́ tà yóò gbélé lórí ẹni tó fẹ́ rajà òun ọmọ níbẹ̀ yóò fowó bẹ̀ pẹ́ẹ́nì kankan ò ní jí owó nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ tí wọn ò sì ní jọjà lọ torí pé gbáàyà l'Elédùmarè gbé wọn ò wá sọ délẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹbọ wá dé ìlànàwò dé níbi àdánwò tí kọ́kọ́ wọlé sí Nàìjíríà nù gbogbo ọjọ́ tí a ti introduce ẹbọ ó ní ìfọkànbalẹ̀ ò ti sí mọ́ ọ̀rọ̀ fẹ́stáàkì náà ṣe ọ̀kẹ́ náà lọ́dá wà láyé múrítàlá kọ́ ni Ọbásanjọ́ 77 iná lọ́dá wà láàlẹ́ wà láti Nàìjíríà kò sí táàbà kọ́kọ́ mọ ìpìlẹ̀ rẹ̀ ṣe rí àwọn òyìnbó tẹ́ ń dá kan tẹ́ bá ń sọ pé Amẹ́ríkà ìlú wọn dá kìnnìkan nǹkan ẹ lọ wo bí tí wọ́n bá ti ń gbádùn jù lágbàáyé wàláhì kò sí ẹbọ bíbọ ń bẹ kódà kéèyàn ọmọ sí lọ tí ọmọ Ọlọ́run ọmọ Ọlọ́run kankan bẹ nígbà ṣẹ̀ṣẹ̀ ní nọ́mà tiẹ̀ ṣùgbọ́n wọn ò forí balẹ̀ fóòṣà kankan bẹ
wọ́n máa lo amúnú ọwà ń bẹ̀ security máa wà nínú ìlú gbogbo omi tí wọ́n bá ti ń bọ òrìṣà tí wọ́n ti ń ṣẹbọ security ti kú ń bẹ̀. ṣé lè ti sọ̀rọ̀ rárá mo rò pé security ti kú ń bẹ̀. òun náà ilé méjì tí máa bílíkì tí nọ́mbà ti wà ń bẹ̀ nù security ti kú ń bẹ̀ ohun wa gan kárí security ti kú ń bẹ̀ kí ni nǹkan máa di wa lọ́wọ́ tí ẹ má ti lè ń bọ ẹbọ nígbà tí yóò bá rí pé ayé àwọn dàrú nígbà kan ìgbà kan tí mò ń sọ wọn ò tí ì bí mi wọn ì bí bàbá mi ṣùgbọ́n òwe wọn la bá ń lẹ̀ yóò bá ní òòṣà bó ò lè gbè mí ṣe mí bó o ṣe bá mi. wọ́n rí i pé àwọn wàhálà kan ti dé nígbà tá a gba òòṣà yìí ó fi hàn pé kì í ṣe òòṣà ní ó pilẹ̀ tẹ́lẹ̀ òòṣà tó ọ̀bà wa lè gbè wá báyìí ó yẹ kó fi álẹ̀ bó o ṣe bá wa. ó sì bá wọn lórí ìmọ̀ Ọlọ́run lọ́kàn ni ọba wọn láìsọ òòṣà tí ó sì sí wàhálà ńgbà náà torí pé ibi tí wọ́n ti ń bọ òòṣà wàláhì tẹ́ ẹ bá ṣàkíyèsí àdánwò tí ń ṣẹlẹ̀ láàrin 2020 sísìn tí nǹkan tó ń le sí nígbà tí kálukú ń jí ìṣẹ̀ṣe padà pé ìṣẹ̀ṣe ó ti dìde o ńlá àdánwò yẹn tó wá le sí. àwọn àjẹnu tó ti kúrò láàrin ìgboro tẹ́lẹ̀ ẹ tó lọ jiyàn wá. a kàn ń bújọba ni àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ wípé tá a bá ti lè ń ṣe mo fọba tẹ́mi bẹ lọ́wọ́ rẹ̀ búra bí ẹ gbé ọba Saudi ìmáàmù Sudais tọ́jú ìmáàmù haramu tí ẹ bá gbé wá Nàìjíríà yóò sì ṣe àwọn ègún kan ti wà nílẹ̀ tí ó jò sì ṣe ẹ kàn máa wò ní pé kọ̀tà wọ́n sì máa ń sunkún lórí náfìlà wọ́n ń sunkún lórí kíní kan síbi náà wọ́n á bọ́ bẹ́ẹ̀ kì í ṣèbí bàbá Tinubu àwọn ègún kan ti wà nílẹ̀ bí Tinubu bọ́ bẹ̀ kò lè máa ṣe jù bá ń lọ ńgbọ̀ bọ́ bẹ̀ kò máa ṣe jù bá ń lọ kò sẹ́ni tó lè bọ́ bẹ̀ àfi ká ọkọ̀ yanjú ègún tó wà nílẹ̀ bó láti wá gbégun yé wàhálà dé Ọlọ́run sọ náà Al-Qur'ani Karim ayat Ọlọ́run sọ Ọlọ́run ní alladina amanu walam yalbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtaduna ṣẹ̀rí àyà Nàìjíríà ló ti wúlò jù alladina amanu Ọlọ́run láwọn tí a bá gbọ́ Ọlọ́run gbọ́ tí wọn wá da ẹbọ pọ̀ mọ́ gbàgbọ́ wọn káwọ́kọ́ máa chẹ́kì ara wa wò sáwàgán ọ̀dẹ́bọ pọ̀ mọ́ gbàgbọ́ wa. àyà yìí àti sọ́dà rí láàárọ̀ nínú mádùlẹ̀ àrọ́bí àti sọ́dà ustaasu wa kan bẹ̀ nínú ọ́fíìsì tábìlì máa ń jókòó sí mọ́ èmi tí má ti wà mádù màá sí fìlà lẹ́bàá fìlà ó lè jẹ́ péjọ kẹta ní tòun rántí pé àgbà má bọ́nu mọ́tò mo lò kí ìmọ̀ mo fìlà mi kó lọ fi sí so ìndé mi wà so ọ̀gá wa kan wá mú fìlànjọ kan wọ́n ní ẹ̀sà òkè ọlọ́mọ ní kí lè kí wọ́n dá o tí èsì lè kí àwọn àfúnnánkálì àti àwọn ìwà bìkítà láàrin ara wa wọ́n ní mo ní ọ̀nà ó sì sì bíra lẹ́ẹ̀bá sọ̀rọ̀ káwọn ilé kíkọ́ mẹ́ wọn ò bí yẹ̀dá bá mo ní sí ẹmọ tọ́fà mo láyà tí máa ń tù ní mo wá kà mo nítorí pé rírè tí ẹ ń rè wà ń bì rírè ìmánì rírè tàwíìdì rírè ẹmọ Ọlọ́run lọ́kàn ní àbá àgbàlì má dùn fi rè wá ọwọ́ ajé pé a máa ń jẹun lọ tá gbóúnjẹ kalẹ̀ báyìí á sì ṣe lọ. ẹnìkan ti jẹ ìmáàmù nínú ìlú yìí rí nínú àwọn bàbá ìmáàmù tó lọ nínú ìlú yìí mo wà ń bẹ̀ ní wọ́n sọ fún mi lọ́jà wa mo ti máa ń kírun gbà náà bàbá bọ́ tàbí àwọn kírun jímọ̀ tán kọ́lọ́run bá ní mójú kúrò láì fi wọ́n kírun jímọ̀ tán jọ náà àwọn máa ń dúró torí pé family house ti wá tí mọ́mì mi ń bẹ lọ́jà bá kì í ṣe pé torí tọ́lọ̀ nìkan la fi lọ kírun bẹ̀ táwa ti kírun tán á yà family house á jẹ lọ́dọ̀ ìyá àgbà á gbowó ọkọ̀ so àwọn ní máa ń jẹ́ kí láti torí pé ibi láti wá kírun gẹ ó jìnà sí ọjà bá nígbà bá wà látà lọ́nṣògo asáàkẹ́ jímọ̀ ńlẹ̀ but àníyàn pé owó kan ó tàn bá wa lọ lé ó ti wà ń bẹ̀ àṣà àyà family wọn ṣe fún aṣọ àtẹ̀wàjẹ àbẹ́gbò tí wọ́n bá jẹ kù so gbà fi sówó ọkọ̀ àwọn máa ń dúró díẹ̀ ọmọ èké àwọn máa ń fẹ́ wòran á tún máa wo gbọ́n àwọn bàbá tí wọ́n bá jókòó wá máa wo gbọ́n àwọn bàbá mọ́mù wá dìde bàbá mọ́mù gbà náà wọ́n wá fẹ́ bọ́ta bí wọ́n ṣe dé ẹnu ọ̀nà girigirigirigiri so wọ́n wá dúró ẹ̀ so wọ́n ní bàtà wọn dà ó tó bí ìṣẹ́jú méjì ẹnì kẹ́kẹ́ kú bàtà wá ọwọ́ akó síwájú wọn báyìí wọ́n wá dúró ẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ ọmọ wọn tọ́tẹ̀lé wọn ní lọ ra slippers wá wọn ní ọmọ kó bàtà ń lọ wọ́n ní lọ ra slippers wá ní ọmọ kó bàtà lọ
àwọn àgbàlagbà náà Yorùbá wọ́n lẹ́nu tọ́lẹ̀ tó fẹsẹ̀ parẹ́ ọmọ tí wọ́n fi ṣe tọ́ sí ni ọmọ nǹkan tí wọ́n fi tọ́ sí ni. So Ọlọ́run ní alladina amanu. Àárọ̀ yìí mọ́lá àti sọ̀rọ̀ yẹn darí láàárọ̀ yìí nígbà tí a wà nínú ìdára wọn ń sọ fún àwọn ọmọ tí a ń ṣe pọ́jẹ́tì yìí ké ẹ̀yàn ọmọ ọlọ́mọ nìkẹ́ mo ní ọlọ́mọ kẹwàá ń bàdàn o mo sọ náà ọlọ́mọ kẹwàá ń bàdàn o mo ní ọlọ́wọ́ òde kí fáírọ́ọ̀sì ọ̀pọ̀ ń bàdàn o mo ní gbogbo ilé kí ó tẹ̀lé náà ń bàdàn kì í sí ilé kí àwọn ológun gbogbo mọ́dásà ti gbẹ́ bàdàn. Ṣé dáwà lẹ́sọ ni ṣé kàràṣí ni ṣé máàdù ni ọlọ́mọ kẹwàá o kàn máa gbọ́ àyàn nàkíbù senior prefect ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ máa mú ní ẹ lọ àwọn ilé kí ó lè kọ́ ọlọ́ọ̀lọ́rin ọmọ tí tó bá rí pé orí rẹ̀ mú sásá táwọn ọmọ yòókù wọ́n dóògùn wò lára ẹ̀ yóò rẹ̀ lásìkò ẹ̀sáàmù. Ẹnìkan sọ wípé kódà láwọn ilé kí ó kan àwọn ọmọ tó bá máa kí ó kan tí bá tún wánú kíláàsì kò ní jókòó wájú torí kọ́ wọ́n jẹ́ pẹ́látàyè ni wọ́n ti máa sa nǹkan lù. Ó fi hàn pé ibi tí mo fẹ́ lónìí òun kálukú wọn àmà sọ́ra wọn májè ń tutọ́ májè ń tọ́ bí ó ti kíní kan ó ti kó bàtà ó ti pa mẹ́gbẹ̀ẹ́ síbi náà bí bàtà mo kó dà bẹ́ẹ̀ ẹ̀wọ̀n pọ̀ bàtà wọn ló pọ̀ bẹ́ẹ̀ wọ́n pa àbá ìwá sí yóò kó lọ́mọ kẹrẹ ní pé ọ̀gbẹ́ni ìwọ ló wà ní ìjáàjì bàtà security rẹ̀ tó kò ní sí àmúnù. Ọlọ́run ní alladina amanu àwọn tí a bá gbọ́dọ̀ ń gbọ́ wàlámúyá níbi ìsúrí máa ń àwọn òbèzólímẹ̀ tí wọ́n wá da ẹbọ pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn. Ọlọ́run ní sẹ́lẹ̀ ẹ̀fẹ́ ní security irú àwọn bá ní ìfọ̀kànbalẹ̀ ọ wà fún amúnú ọ wà fún wa ìfọ̀kànbalẹ̀ tí kálukú ó máa ṣe nǹkan rẹ̀ kò sí ìfọ̀kànbalẹ̀ ní Nàìjíríà kí ló fà á torí pé àfààyè gbàtọ́lọ́run nìkan sọ. Kálukú ń gbà kódà ìjọba gan gbà wípé nǹkan kankan ló pilẹ̀ wa ẹbọ yẹn ló pilẹ̀ mẹ́ńtálítì aburú ni wàláhì ẹbọ kọ́ ló pilẹ̀. Mo tún fọlọ́n sẹlẹ́rì ẹbọ kọ́ ló pilẹ̀ Oòduà ò sí òòṣà kẹ́kẹ́ tẹ́ jáde láyé kò sòòṣà ẹ dárúkọ òòṣà tó sìn ò pé òòṣà báyìí o ńlọ Oòduà àwọn àrọ́mọdọ́mọ Oòduà ni ẹ ń mú lọ́lọ́ Ṣàngó àrọ́mọdọ́mọ Oòduà ni ọyọmọ líle nẹ́fì wá òpé special made ni nẹ́bà sọ́dọ̀ lọ Ògún òun náà yọmọ líle ni náà òpé so àwọn nǹkan tí wọ́n á mú gẹ lọ́lọ́ inú gọ́ọ̀mọ bíyàn pé sẹ́tàn rí náà wà ní ta ni ọ̀fẹ́ jánà bí inú wa ìgbésí ayé tó wúyàn tọ́lọ́ sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àríkọ́ṣe dáadáa ti wà fún lára ànábì lẹ́ǹtẹ́ kọ́ṣe gbogbo àwọn táwọn ẹlòmíín mú lọ́lọ́run lẹ́yìn Ọlọ́run wọn ò lè kọ́ṣe rẹ̀ ta ẹgbẹ́ ó ń Ṣàngó lè pè ta lọ́fẹ́ kí ìgbésí ayé wọn dàbí ìgbésí ayé Ṣàngó tí ọmọ yọ lẹ́nu rìn tí ọmọ dirí Ọya wọn lọ́gbọ́n ọmọ ọba fọ́sùn ẹ̀ǹkankan so sẹ́tàn rinu tó fi wá di special made in tó kó bá Nàìjíríà ni pé Islam ló gbòmìnira fún wa tàfàbà lè wà owó láwà nílọ ni Arabic ló sì fi sáìn ìjọba Nàìjíríà sì ń yọwọ́ Islam ńlẹ̀ ègbó àti sánmọ̀ ọmọ wà torí pé olóore wa ní Islam wàláhì kálukú ọmọ ìṣe ni tọ́bọ̀ wá rí bá tí ó bá dáa fún general lókè kò yẹ kí èèyàn mọ́ lè bẹ lọ́n tiẹ̀ kí ni solution sí gbèsè ayé ara tiẹ̀ torí pé n tó lè mú solution general wá ẹ wò gbà tí Buhari débẹ̀ Buhari láníyàn dáadáa bàbá Buhari wọn láníyàn dáadáa ṣùgbọ́n ìgbésẹ̀ àkọ́kọ́ ẹni tó bá gbọ́ kútùbà mi ń gbà náà mo sọ mo ní bàbá ti ṣe mistake ní 2014 mo sọ kútùbà mo ṣe kútùbà lórí ẹ̀ pé bàbá ṣe mistake wọ́n yan ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ owó kíkó lọ́wọ́ mínísítà fún fínánsì wọ́n wá lọ gbé obìnrin bẹ̀ wọ́n lọ gbé obìnrin síbẹ̀ pé òun ni kó máa darí ọ̀rọ̀ owó wa láìfọ ẹ̀yà Nàìjíríà ànábì ní gbogbo àwùjọ tẹ́ ẹ bá kó gbèsè ayé ilé obìnrin lọ́wọ́ ẹ sunkún bọ̀ ọbẹ̀ ni. àwọn àbẹ̀rẹ̀ ní sí pé ẹni tó wá jẹ́ proprietress nǹkan tọ́dá skul ẹ̀ wọ́n ní oníṣà àdarí nǹkan rẹ̀ ìyàwó àlẹ́ ayù ni à ń darí bí in tóbìnrin bá ní fún rẹ̀ òun ló ní ó lè gbọ́pin 1 million sábẹ́ tí wọ́n bá iṣẹ́ ṣùgbọ́n nǹkan tá a jọ ní gbogbo àjọ kóra wa jọ alájọ fẹ́ ṣe nísìn ẹgbẹ́ fọ́nwà wà so àwọn obìnrin ẹ kóra wọn jọ àwọn náà wọ́n ń darí ìka ara wọn ìyẹn nǹkan ní tí Islam ń sọ
ṣùgbọ́n nínú ilé fún rẹ̀ láwọn sọ pé ìyá alágbájá kí làwọn ayé kí làwọn ọ̀nà gbogbo ìjánu ilé mo kó lé ọ lọ́wọ́ inú ilé yóò lè tò o kó ìjánu ilé lóbìnrin lọ́wọ́ ọwọ́ á ní nítorí ọba yọ fún mi bí owó náà ni so wọ́n ti gba ṣòkò tó ń di eléyàn wọ́n ti ó ti dábùdù dárí nù tiẹ̀ so obìnrin ọmọ darí rẹ̀ so ìta ń sọnù kì í ṣe pé àwọn nǹkan míì ń bẹ tó bá ti jẹ́ nǹkan àjọ ni tó wá dé láìfọ aya wa a sọ pé wọn ò lè fóbi ṣe nǹkan ṣùgbọ́n n tó jẹ́ ògbóǹtarìgì nǹkan tó jẹ́ pé òun ni ó wà máa pàṣẹ rẹ̀ tẹ́ ẹ bá ti gbé lóbìn lọ́wọ́ ànábì lẹ́ jẹ̀bi bọ̀bẹ̀ ni o sallallahu alaihi wasallam náà ọ̀rọ̀ nàìjíríà ibi ó ti wọ́ wá nù ẹ jẹ́ wá fi ọ̀rọ̀ jọba lẹ̀ torí pọ́lọ̀ ń sọ fún wa nínú súrọ́tù al-ankabut àwọn tí àdánwò ti ṣẹlẹ̀ rí ṣáájú wa kí lọ́lọ́run sọ ń pa wọn náà ọlọ́ni fàlàúlá ankabut kọ súrọ́tù Yunus ni fàlàúlá kanat qaryatun amanat fanafa'aha imanuha إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين. Ọlọ́run ní fàlàúlá كانت قرية آمنت. Ọlọ́run ní tó bá jẹ́ pé tó bá rọrùn ni fún àwọn ìlú kan tí wọ́n bá lè nígbàgbọ́ ni kọ́ríyàtùn kọ́ntrí kan kọ́ríyàtùn stéètì kan ni tí mẹ́ni wọ́n wá sí wọ́n láǹfààní ọlọ́run wá fẹ́ má pèjúwe àwọn tọ́lọ́run ti fìyà jẹ tó ti dẹ òṣì sí tó ti dẹ ìpayà sí bó ṣe ń dẹ sí wa Nàìjíríà lọ́wọ́ yìí ọlọ́run wá ní àyàfi àwọn ìjọ Yúnúsà ìgbà àwọn gba èmi ọlọ́run gbọ́ tí a ju pàjùsẹ̀ ilẹ̀ fásì ìmì ọlọ́run. Ọlọ́run ni mo sì kápò fún wọn gbogbo ìyà ayé ìyà àdójútì ayé ìyà ẹ̀sìn ayé tí mo fi ń jẹ wọn tí èèyàn bá lójútì àwọn ìjọba wo lójútì ni ó kọ Nàìjíríà ọ̀dáǹtà tí èèyàn bá ilé bọ́ta kó Nàìjíríà ojú ọmọ ẹtí àti máa sọ pé ọmọ Nàìjíríà ni ọ kọ̀dá mi kẹ̀kẹ́ lọ́dún kan lọ múra inna lillahi wa inna ilaihi raji'un àwa sí umra náà ní kìtàjì umra ní alọ́ umra labá dé bóyá 2015 náà kọ́ ni abá dé airport níwẹ̀ tẹ́rí Yorùbá ní tí o bá ṣe rí ayakẹrẹ àyọ yellow card tá a máa ń gbà àwa náà wulẹ̀ mọ̀ sẹ́rí yellow card sẹ́wọ̀n pé wọ́n ti ṣe tẹ́ ọ̀yà wọ́n ti tẹ́sì fún wa pé kò sí nǹkan kan èyí báyìí ní túmọ̀ yellow card ṣùgbọ́n kọ̀sẹ̀ntì èmi gẹ́ mú sí wà ní ìṣẹ́rí tẹ̀pẹ̀ Nàìjíríà náà jọ ni wá so a sì gba káàdì ẹ̀yẹ kí ni yẹ́lò káàdì kẹ́bẹ̀ yẹ́lò fífa káàdì tẹ́wọ̀n kí wọ́n ò sí tẹ́sì kankan fún wa kódà bí ẹ̀ bá tẹ̀ dá àmà rẹ̀ lọ gba kí ní kankan kẹ́bà inú yàpọ̀tì láti máa ta wọ́n mú wa bọ́ wánú tọ́lẹ́ẹ̀tì tó bá gbàgbé rẹ̀ tẹ́lẹ̀ tó gbà wọ́n bí sà ọkàrà wọ́n ti fún ní 1,000 2,000 ó ti gbà wọ́n ti máa ní kọkànkọ́ rẹ̀ lé lásán wọ́n ti bulẹ̀ fílì gbogbo ẹ̀ kọkànkọ́ rẹ̀ lé lórí. àwa dé airport ìwé yẹn sẹ́gbẹ́ tí ó sọ ní pé afri kò sí pọ́blẹ́mù kankan wàláì àwa tá a jọ dé báyìí kì í sì pò torí pé ìlú kan Dubai la gbà wọlé wọ́n ti kó àwọn èbò mọ́ wa àwa tá a wà bẹ́ẹ̀ gan tá a jọ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ la ju bíi márùn-ún lọ sí mẹ́fà a sì gbé aṣọ múrákàntì làbáyéká wọn ọ̀pọ̀ alẹ́ pẹ̀lú làbáyéká o so a sọ kalẹ̀ báyìí wọ́n sì kó àwọn yòókù lọ sọ́nà báyìí wọ́n ní káwọ̀ gba báyìí ṣé níbi tí ẹni ká gbà tá a dúró sí ẹjọ́ lọ nìkan náà ní o wọ́n ní no ká tó máa lọ wọ́n ní ká lànà wọn báyìí wọ́n á ń kán oògùn sí alẹ́ nu kẹsàn-án wọn nílẹ̀ nu wọ́n trọ́ọ̀sì tiẹ̀ ṣùgbọ́n kẹ́ Nàìjíríà ọ̀yà lànà sáà wọ́n لقد أخذنا
wà nù Saudi tọmọ lárúbáwá bá rí kọmọ owó wa ni ọdárí pépà tí a kọ nǹkan sí ni wọn ọmọ jẹ ń pè náírà wọn sì lówó olóyòkú mà tí a bá tó wá fẹ́ recognize in Nàìjíríà Haúsá ni tẹ́bá ti dé airport Saudi ni wọ́n máa sọ lárúbáwá sí ni wọ́n máa sọ Haúsá sí ní pé wọ́n máa bèrè pé fi góró so lárúbáwá ní sọ góòrò ó ti gba Haúsá náà wọ́n ọmọ kẹ́nìyàn kẹ́mẹ́ ti ń jẹ́ Yorùbá tó bá ti dé wọ́n máa bèrè pé sí láti Kánò ló ti wá àwọn ní àmà Ọlọ́run ní tó bá jẹ́ wípé ìgbà táwọn àjọ ànábì Yunus tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ Ọlọ́run lé mi Ọlọ́run mo sì bá wọn ká gbogbo ìyà tí mo fi ń jẹ wọn mo bá wọn ká kó àti tá a bá fẹ́ rọ́nà àbáyọ alhamdulil wahid ona al-imanu billah ká gbọ́lọ́run gbọ́ Ọlọ́run ló sọ ọ sọ̀rọ̀ àwọn tó ti fìyà jẹ lọ́nà Al-Qur'ani ọwọ́ aṣọ tí a ń ṣe àìmọye ayà Ọlọ́run fi sọ bẹ́ẹ̀ pé nígbà táwọn èèyàn pè mí Ọlọ́run kọ́ padà mo sì káyà ń kó nígbà tí ọ̀bọ̀ wá lè rọrùn fún akíjọba orí ṣe fún wa látòkè kò yẹ kó lè ta fún yàn kí ọmọ lè practicalize Islam nulẹ̀ rẹ̀ kọ́mọ lè practicalize Islam nulẹ̀ sẹ̀mí ìgbésí ayé rẹ̀ bí bá ń dàrú lọ́ba ọba tí máa ń fún yàn lẹ́tọ̀ọ́ tiẹ̀ látọ̀dọ̀ ààrẹ ìyá bá a ti ń sọ yìí gbogbo nǹkan lè ó ṣe gbá ọ̀sàwò àwọn èèyàn ṣe dẹ́kìn lọ ìsúná ṣe wà kódà tó jẹ pé ojú ọmọ tí àti lè sọ jáde pé ọlọ́njẹ́ a máa ríru àsìkò yìí lọ yóò máa sọnù bí wọ́n ṣe ń complain ló ń bì lánàá gbàtà wà ní bcs pẹ̀lú chairman Alhaji àwa fẹ́ sọ iye owó tí wọ́n fi lé hajj owó yẹn náà pọ̀ náà so kẹkàn gbá bí change pẹ̀lú owó tí state rọ àfikún so ẹ gbà bí 31,000 ranu 2 million so ẹ gbà bí 31 so ibi tí màá fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ká tó sọ̀rọ̀ yẹn jáde ìjẹta ìmọ̀ àti chairman nígbà chairman bá mi sọ̀rọ̀ láago mẹ́kànlá alẹ́ tó sọ information yẹn fún mi ìyìn lè sùn déédéé sáré mo ní àwàjọ orun jọ kó láti fẹ́ sọ kí la fẹ́ ṣe wọ́n tó kí wá tó sọ wọ́n nǹkan tó ní problem ìjọba Nàìjíríà tó wá ń sọ láti fẹ́ dà wáyé pé owó tí ń sọ níjọ́ Sunday tí ẹni ká sọ fáwọn èèyàn ní àná wọ́n wá ní yóò close Thursday láago 12 pẹ̀lú tí ò bá san wọlé ọ̀nà wọn nù sẹ́wọ̀n ké ẹ̀rí pé nǹkan ọ̀dẹ̀ sí ilé sí ni sẹ́wọ̀n tí ẹ̀ máa ti ẹ̀wọ̀ká ẹ̀jẹ̀ afọ kì í kú tẹ bẹ́ẹ̀ sáré lọ sí físà báyìí kódà kí ìjọba Saudi sọ pé kí nìkan ó yẹ ká ti ẹ̀wọ̀ ọ̀nà wo la lè gbé ìdẹ̀ra bàbá àwọn èèyàn ò fi ànábì kọ́ sí wọn tá a bá tún wá ń lọ ń wò nǹkan tẹ̀sìn nínú tó ti ń jáde bẹ́ẹ̀ sáyé wá dáa mọ́ tv tẹ̀sìn onínira ti ń jáde bẹ́ẹ̀ ibi tí màá fẹ́ lò ní pé bó bá ṣe rí ọmọ ìdàrú tó ìwọ ni ó lékún ládùúgbò pé wọ Ọlọ́run oore tọ̀dọ̀ tẹ kì í sọ́dọ̀ ìjọba bí mi mú oore mi ti ń pẹ lọ́dọ̀ rẹ̀ yóò wà máa sí fún ọ nígbà tí a máa nù sọ̀rọ̀ tán tó ṣàlàyé tó ti fẹ́ rojọ́ táwọn èèyàn ń pariwo ọ̀gbẹ́ni lọ jókòó tiẹ̀ ọgbà máìkì lọ́wọ́ rẹ̀ ṣé ń gbọ́ ẹ̀yẹ èèyàn ẹ má dàtí a máa nù yìí láàmú kọ̀ lágbájọ ọ̀rọ̀ sẹ́ńdó ti sọ kálukú ibi tí wọ́n ti dára ṣé ká ṣe rálì ṣé ká ṣe kíní kan mú ní sẹ́ẹ̀rí ìjọba òṣèré bá lagidi déètì tí wọ́n dáhùn bó sì yẹn mẹ́ta wọ́n ń lọ́nu iye tí ò ní ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ sọ̀rọ̀ yẹn bí ariwo ti pọ̀ ibi àti ń sọ̀rọ̀ inú àwọn tí ń yarí yìí ó sì ti transfer rẹ̀ ó ti transfer ibi yóò bá burú sínú o yóò bá lẹ́yìn tí ó ti ṣe nǹkan tí ẹni kẹ́ ẹ ṣe ó ní àwọn sọ pé mẹ́jì àgbà àwùsọ òníyàn àwọn mẹ́tòrí wọn ò kéèké ẹ̀ẹ́gẹ́ máa wò mí láàárọ̀ ẹni ìsìn mo pẹ́ nìkan tó wà ní ìjáde kí ó ní kí ni aláti ti ń wọlé kóró àwọn yẹn ti ń tẹ́wó ìlú wo ni ọ̀dà ìwọ́n tó kù kàbẹ̀ kó nílùú ọ̀dà mọ̀ bọ̀ kó tó dá wákà nígbà tá à ń bọ̀ ọ̀nà mọ́tò ẹnìkan pè mí iná ó pè mí mo ní ẹjọ́ lọ ní ìbẹ́rù mo á fi síkà jùgbọ́n gbọ́ ṣé ń tẹ́ wá ṣe fún alórí ọ̀rọ̀ àjìdá mo ní bàbá sí rí náà nù
ọmọ wa ga o ṣé wàá fẹ́ ṣe kinní báyìí ni àgbàtà jọrọjọrọjọ ọ̀dà náà wà ní ó ṣe ti aláàárọ̀ ọ̀la o 1.9 kí lẹ̀ ń sọ ìwọ ni wọn máa bẹ lọ́n tó wá ṣe rí ó le tó mọ́jọ́ ó le mọ́ mi bó ṣe wù kó le tó. Nínú àwọn àgbáyé àlọ́ káwọn ẹtí bá ń wá solúsàn Nàìjíríà káàkiri ọmọ wájú bóyá wà kójọba kalẹ̀ ní ìsìn sáwọn ọmọ ilé tí wọ́n gbọ́ ìwọ ni ọkọ̀ kọ́ tún gbèsè ayé ara ẹ̀ ṣe pẹ̀lẹ́sìn lọ kàtà àwọn tó ti lọ ń bọ̀ lọ́n fọ ọgbà wọn tó lè mú kí ni wọ́n ṣe wọ́n wá àpláì tí wọ́n ṣe o wọ́n á máa fi síta wá sórí síwájú Ọlọ́run pé wọ́n lọ́n ọláwọn àjọ ànábì Yunus nígbà tó ọgbọ́ tó lè gbà wọn mú mo nígbà wọn mú Ọlọ́run èmi náà ṣe tán mo ti tán láti mọ̀ dáadáa ìmánì mi ò lè kú sí solúsàn àkọ́kọ́ nù ìwọ wá máa apply nǹkan general sínú ìgbésí ayé ara tiẹ̀ Ọlọ́run sì máa jẹ́ ìgbésí ayé ara tiẹ̀ ọ̀dà yóò máa ṣẹ́kù síbi ń dájọ́ máa forí kó àwọn pọ́blẹ́mù kan bẹ tí ìlú ọba ti da general problem ní ẹ̀ ń bá ní 10,000 àlọ́dún wa tó bá 4,000 tó bá wà ní títì yóò máa fọ́ tákù lẹ́ẹ̀mẹ́wàá báyìí tó lẹ́yìn tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò tó máa wojú rẹ̀ báyìí pé that's a problem so ara pé ọwọ́ káwọ́pù náà ọwọ́ bẹ̀rù náà ìyá kan ní àjọ ń jẹ̀yẹ ni àwọn ìyá jẹ́ náà ẹjọ́ ń bẹ kọ́kọ́ ọmọ balẹ̀ kọ́ ọmọ drive lọ́kọ́ sáà rí pé ẹnìkan sáà tẹ̀lé ọ bẹ́ẹ̀ tó ń wò nínú kíláàsì pé tí ó sì tó ń wẹ̀gbẹ́ rẹ̀ pé owó tí mo fi bí so ọkọ̀ ní balẹ̀ àjọ máa ṣe lẹ́yìn òní àlejò máa ń nìna bọ́ bá lọ́wọ́ jẹnẹtọ̀ agbóhùn kí wọ́n máa nìwọ́ náà la bọ́ ọ̀rá sólà ó lò tán inú òkú pé mo padà lọ sólà ẹ̀tọ́ náà ṣé àwọn ké Nàìjíríà àti ń wá solúsà sọ̀rọ̀ ara wa díẹ̀díẹ̀ kò yé wa ni nígbà táwa wà kéke ní tí ẹ máa ń pariwo ni pé nǹkan tá a nílò lọ́dọ̀ ìjọba iná omi ọ̀nà tó dáa àti yọ omi kú mẹ́ kò sí olóṣèlú kankan tí ó fomi kàǹpé mọ̀ fà kálukú òrìlò kódà àbẹ̀rí ẹ̀ mọ́ tẹ̀yà dákun àwọn máa ṣe jẹ́ ń gbẹ́bí sí à ń gbójú bomi ẹ̀rọ ni kò sómi ẹ̀rọ mà kálukú ti wá solúsà àti ń gbẹ́ kànga à ń sì gbá kálukú sàrùn mọ́ èyí kò lọ ọ̀rọ̀ mẹ́nìsì in the next 5 years àní pariwo ẹ̀mọ̀ sólà tí kálukú náà rárá tá máa sanwó díẹ̀díẹ̀ àátò máa yọ̀ mí kó yọ ọkọ̀ nà nìkan gbàǹgbọ̀ báyá bóyá máa sì bí so pé tá máa fi fílọ̀ nà fúnra wa láwùjọ mọ̀ pé àgàzà níjọba pé èyàn sáà lọ́mọ bá kó ṣẹ̀kì díẹ̀ ni ìwọ ni kó o chéjì láìpù rẹ má ti kí Nàìjíríà tó bá jẹ́ pé nílé ọ̀dọ̀ yín Ọlọ́run ṣe tẹ́rí má jẹ́ kí Nàìjíríà kó bọ́ wájú pé ń bo nílùú ìwà lọ wájú kalẹ̀ ronú ni bí mo ṣe wà ẹ́ ronú tó tán dálẹ̀ lọ́wọ́ sí rí mi pàtàkì jùlọ lọ́dọ̀ ọ̀rọ̀ ló jẹ́ dé ẹni tó bá tún expert jù mí lọ mo tún gbà fún pé wọ ìmọ̀ expert o tí ìyẹn kẹ́ bá ti ṣe ní ìyẹn kẹ́pọ̀ ara lé ni pé mo sọ́mọ́ ni mo ní àti yọ dáìsì kó nu dictionary wa ẹ̀jẹ̀ ọkọ̀ yọ dáìsì so kí ló dé àgbàdo wà nígbà ọ̀ya ẹni ìjẹ́ ìwọ̀n kí àgbàdo white téèyàn bá lọ táwọn ará mú ìlúbọ̀ white tàbí sí ó lè sẹ̀mú ọ̀n lọ dáadáa ni ó sì á di wàhálà sẹ̀mú wọ́n sì bọ́ fún mi Ọlọ́run ṣoore bá Nàìjíríà débi pé kò sí ìnira tí ẹ lè gbé wá ó tún dáa ju sẹ̀mú lọ àwọn dókítà tó máa padà tó máa kọ́ dáa ju sẹ̀mú lọ. kò ní kẹ́míkà sẹ́gbọ́n wọn ní ò ní kẹ́míkà kí ló mú adé bẹ̀ Nàìjíríà sára òrùn sí ni nígbà báyá làwọn dókítà mọ̀ tó bá pé ìta ń jẹ yẹn gan kẹ́míkà rẹ̀ àfẹ́tì ara torí wọ́n pìsáàfù ẹ̀ wọ́n sì gbá fẹ̀kan fi pìsáàfù lẹ̀ ìwọ lọ́bi dàrẹ́tì tó ṣe fún rẹ̀ èlùbọ́ wáìtì tẹ̀ tó ń wò pẹ̀lú ọkà bàbà rẹ́ẹ̀dì abọ́ mẹ́ta ọkà bàbà ìlú ìlò ìlùbọ́ abọ́ mẹ́wàá ìní mọ̀ ń jẹ láti bí ọdún méjì ó tún wá dáa ju èlùbọ́ dúdú lọ yóò wà dáa débi pé iná lè lẹ́wọ̀n nílẹ̀ ọdún ilẹ̀ ọ̀sán Nàìjíríà náà kó bá wá wá solution. Abọ́ mẹ́ta ló ṣe déédé abọ́ mẹ́wàá ọkà bàbà rẹ́ẹ̀dì so má jókòó kalẹ̀ kọ́ wá ní sọ̀rọ̀ Nàìjíríà náà lọ́sọ́ di kíníkà rárá ọmọ nàìjọ́rà nǹkan yẹn dá kò sí nǹkan kan bẹ́ẹ̀
ọdẹ wà economical. So nǹkan àkọ́kọ́ nù fi yọkàn máa disturb wa nǹkan àkọ́kọ́ nù ẹ jẹ́ ká ní iman solution máa ń sọ fún wa anabi sallallahu alaihi wasallam ọsọ fún Asma ṣé bá ti ní iman ni o kí n tó sọ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ ka solution bíi mẹ́ta kalẹ̀ kí n wá lọ bí àwọn alimasalu tatbiki fi hayati rasul sallallahu alaihi wasallam. Nǹkan àkọ́ta nídìí ní al-iman ẹ jẹ́ ká tún ìmánì wá sí ìmánì ọmọ Nàìjíríà bàjẹ́ gan pẹ̀lú pé in tó tètè sùn mẹ́yàn mọ́ àìmọ̀kan àbí kúfúrú òsì ni òsì yẹn ní wá dẹ sí a tí a ló sì ti ń dẹ sí a yẹn ó tètè sọ yẹn di kèfèrí. Allahumma inni a'udhu bika minal fakiri wal kufuri minal kufuri wal fakiri. Ànábì ni wọ́n Ọlọ́run mo fi ọ́ wá sọ̀kò níbi ìṣe kèfèrí àtòsí méjèèjì máa ń tẹ̀léra wọn ni òsì máa ń sọ̀yàn di kèfèrí ni òsì yẹn ló ti wá Nàìjíríà yìí artificial one ni wọ́n create òsì yẹn fún wa ni ìjọba ni níwọ̀n tí wọ́n create ẹ̀ fún wa àwọn wọn gbọ́dọ̀ sànná ní báwo ni òsì ní sọ wá di kèfèrí tá a bá padà sí báwọn àtàná ti sọ nǹkan ẹlẹ́ẹ̀kejì kathratul istighfar kápọ̀ láforíjì wà láìkọ̀ṣẹ́ tí ó dẹ̀sẹ̀ nù wa. Kathratul istighfar ìgbésí ayé mùsùlùmí mi ń sọ èmi ọba Nàìjíríà sọ̀rọ̀ ìgbésí ayé wa gẹ́gẹ́ bí mùsùlùmí Ànábì Nuhu alayhi salatu wassalam ó ní fakuli fi rọ́pà wọn. Ànábì Nuhu sọ fáwọn èèyàn rẹ̀ ó ní ẹ lọ wọ́lọ̀ ńlá láforíjì ẹ balẹ̀ tí ó foríjì yìí tí ẹ wá rí tí àforíjì máa ń ṣe ìmọ̀ ń jojú ọ̀pọ̀ lónìí. Yursili samaa alaykum bidirara. Jawabu tọ́lab nínú kéw wọ́n ti pàṣẹ fílì amúrù ti wá àwọn fẹ́ rí jawabu rẹ̀ jawabu tọ́lab ní pé tẹ́ ẹ bá ti ń wọ́n lọ́rùn láforíjì yursili samaa alaykum bidirara òjò àlùbáríkà wà á máa rọ̀ sẹ́rí kìí ṣe rírọ̀ òjò ní mú nǹkan jáde ẹ lọ dìyàn mọ́ òjò Ànábì ní tó bá dìgbẹ̀yìn ayé sallallahu alaihi wasallam ẹ sì jẹ́ kọ́kọ́ sọ nǹkan fún ọ kìí ṣe pé kálukú ni ó du àlùkí àmọ́ rẹ̀ bá ṣe máa báyé yí lọ́nà táyé ìparẹ́ o. Rán mi létí ibi tí mo ti fẹ́ sọ yúrí sí lìsàmá pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà ọ̀rọ̀ àlùkí àmọ́ pé òjò àlùbáríkà pé kìí ṣe pé kójú ọ̀rọ̀ ní mọ́ndé tàbí rán mi létí mo fẹ́ lọ bí àdíìsì ìjọ kan Ànábì sallallahu alaihi wasallam ó jí láàrin òru bó ṣe jí láàrin òru ọmọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń pè ní Abu Muwayhiba ọmọ tí nínú àwọn ẹrú tí ń gbé lọ́dọ̀ Ànábì ni Ànábì wá jí pé yá Aba Muwayhiba ilé Abu Muwayhiba Ọlọ́run pa mí láṣẹ pé kí n máa lọ sí àyè tí wọ́n ń pè ní Bàkè ibi tí wọ́n ń sin àwọn òkú mùsùlùmí sí gbogbo náà láàdì Mádínà á lọ Mákà á lọ Mádínà ibẹ̀ wọ́n ń sìnkú sí Ọlọ́run ní kí n máa lọ bẹ̀ kí n lọ ṣàdúrà fáwọn mùsùlùmí tí wọ́n ń sin bẹ̀ bí ìgbà tí yẹn jíyàn láago kan òru Ànábì wá ní Abu Muwayhiba intolic bí jájọ lọ ọba tẹ̀lé Ànábì lọ nígbà Ànábì débẹ̀ Ànábì bá ṣàdúrà fún gbogbo mùsùlùmí ó ṣàdúrà tànábì wá ní ó sì ti dá afẹ́yìn tẹ́ ẹ ti kú yìí o tẹ́ ẹ bá mọ inú gbádùn tẹ́yìn wà lónìí tẹ́ ẹ bá mọ táwa tá a wà láyé tá à ń fojú rí ẹ mọ̀ kó lóore fẹ́yìn báyìí tánàbì bá sọ pé ní táwọn ń fojú rí ń jọ náà nígbà náà ẹ wà tí ì gbọ́rọ̀ o Ànábì sá ṣàdúrà fún ọtán Ànábì kan kọjú sí Abu Muwayhiba ó ní sórí ibi tí mo ti ń ṣàdúrà lọ yìí Ọlọ́run ránṣẹ́ sí mi ń bẹ̀ ní pé kí n mú kanu méjì ìmọ̀ kí n máa bọ̀rọ̀ lóhun Ọlọ́run báyìí kí n sì máa bọ̀ lálejò náà tàbí kí n dúró dìgbẹ̀yìn ayé káyé ó fẹ́ fi parẹ́ kẹ́mi mi ó gùn dìgbẹ̀yìn ayé tí n bá kú náà àlìjánnà náà ni Abu Muwayhiba wá ní Ànábì ìkítàrí ìbàkọ́ àfihàn mú kọ́ ọmọ ẹbẹ̀ láàrin wa lọ gbére ni Ànábì ní kálá wà lámọ́ kan sọ fún ọ̀rẹ́ mi ti mú tí máa mú ìrò lẹ́ẹ̀mejì mo ti mú kí n lọ bọ́lọ̀ ń báyìí ni Ànábì ní ṣó ọmọ nǹkan ni orí tí mò ń wò wájú ni àwọn fìtínà mò ń wò yìí Ànábì ní yẹtìbáwù àkírùhá àwàlàhà tí kẹba ti ń lọ báyìí ìmí ọmọ tẹ̀lé Ànábì ní wal akhiratu sharrun minal ula èyí tó bá wá lẹ́yìn yóò burú ju ti wájú lọ bẹ́ẹ̀ sì máa bá yí nù. Ìjọba ti ń gbọ́ pé kìíní kan
kankan ṣe gbọ́ pé ẹnìkan ọgbà ìyàwó àbúrò rẹ̀ tẹ́tàn ká burúkú alẹ́ lẹ́yìn lẹ́kọ̀ọ́ kí àbákan náà tó bọ́ mẹ́sùn èwo ló burú jù ní méjèèjì lẹ́bàá dáalé pé ẹ tó wá máa padà yẹn ni tí ọgbà ìyàwó àbúrò rẹ̀ pé àwọn tẹ̀ ẹ́ tàbí tẹ̀bí ìyàwó àbúrò ṣe àkẹ́ tí ó dà náà nù náà tó dẹ́ ti di pé àṣì primary ẹ̀sẹ̀ tiẹ̀ ní alágbèjà tribe ìyàwó àbúrò ẹ wò ìyàwó àbúrò ní ó wù ní tọmọ wà burú ní èwo ló dánú méjèèjì ṣe àpánàbí tó sọ pé àwọn àsìkò kan ń bọ̀ tíyẹn bá lọ ka àṣírọ́tù sáà àwọn signs of last hour tánàbí sọ pé yóò ṣẹlẹ̀ ànábì ní tó bá dásìkò kan àwọn èèyàn máa bára wọn sùn ta gbangba báyìí ẹni tí ó wà jẹ́ ẹni tó ní ìmánì jù gbà náà ànábì ní ẹni tí mo fẹ́ sọ yìí ìmánì rẹ̀ láì gẹ́ bí ìmánì Abubakar àti Umaru láàrin ẹ̀yin sàbẹ́ ìmánì Abubakar àti Umaru láàrin àwọn sàbẹ́ òun lẹni tí ó jọgò ní ìmánì jù gbà náà òun lẹni tí ó sọ fún wa pé ẹ mọ bàrà ń sùn níbẹ̀ ọ̀hún ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí kò sọ pé ní tí ẹ ń ṣe ọ̀dá o àwọn èèyàn tó wá máa bú ẹni nígbà náà yìí pé wàhálà rẹ pọ̀ kí ni ti yín sọ ọ̀dọ̀ rẹ ni. ṣẹ̀gbọ́n ẹ̀ so tẹ́ ẹ̀ bá wá ka nǹkan yẹn pọ̀ ìtí ó wà sẹ́kù ni pé báwo ló ṣe tún ara rẹ ṣe bá a ṣe ń sọ yìí náà àsìkò kan ń bọ̀ o tánàbí sọ o ìyẹn ó tún dáa ju gbogbo àsìkò tá a ti lò lọ ṣùgbọ́n ìyẹn ọ̀nà rẹ̀ yìí òun làsìkò máa di àmọ́ ó tún wà rísìkì kéèyàn tó máa bẹ lọ́wọ́ àsìkò torí kí àsìkò ibi ṣe ń dá lọ́wọ́ ànábì sọ yí pé màá di ń bọ̀ gbogbo tí wọ́n sọ mọ́ ṣe preamble fún akálíbà gbọ́ dáadáa ni ànábì sọ pé màá di ń bọ̀ tọ́bọ̀ wá sẹ́rí màá di yẹn ànábì júwe rẹ̀ ojúwe ọsọ ọkọ rẹ̀ ọkọ bàbá rẹ̀ ànábì ní àrọmọdọ́mọdọ́mọdọ́mọ àwọn ni tí a bá kìkìkìkì wọ́n kàn ké Fatima ọmọ àwọn látara Hassan sebasa náà wọn pa sí Karbala ẹyọ látara Hassan òní ó ti jáde Hussein ní apá sí Karbala bí Hassan ní Hussein ní apá ara Hassan ní ó ti jáde torí pé ànábì sọ pé ìwọ Hassan Ọlọ́run ó fi ọ́ tún gbogbo àwọ̀ tí ń bẹ láàrin àwọn mùsùlùmí ṣe tí ò fi ní sí jàmọ́ láàrin àwọn sàbẹ ìwọ Ọlọ́run ó lò tó kó lórí ipò wípé ǹjẹ́ òun ló sì tànásálà tí Muawiya fi ń bá ìjọba lọ tí ò fi sí apáyàn mọ́ ànábì ní ṣùgbọ́n Ọlọ́run wà mú jáde látara rẹ̀ ọmọ tí ó darí gbogbo ayé ìyẹn ò ní máa di tí ń bọ̀ nígbẹ̀yìn ìgbà máa dín yẹn kò ní lọ lé kéw kò ní ṣe kankan ànábì ní gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí láyé láàrin kásùn lálẹ́ kájí láàárọ̀ ọjọ́ kejì ni yóò ti mọ kí ó jẹ́ everybody lọ yóò ti lówó jẹ́ everybody lọ yóò ti ṣe gbogbo ẹ̀ ara sáyẹn tánàbí sọ pé àdàmọ̀nù tó ń bá wá dé ó ní yóò wà tún gbogbo orílẹ̀ yìí ṣe ànábì ní ilẹ̀ yìí déédéé ni ó wà bẹ́ẹ̀ kò ní síbi kẹtẹ́ tìgbọ́ kan ń pààyàn ẹ̀ nígbọ́ kódà àwọn èèyàn máa gbé sàkáàtì káàkiri wọn ò ní rẹ́ni tí ó gbà níbi tí ọkàn kálukú ọ̀bàlẹ̀ dé ṣùgbọ́n tí bá ti ń lò sẹ̀mí lọ àsìkò tí ń lò sẹ̀mí lọ dàjálì ó ti dé òun ti lò sẹ̀mí díẹ̀ ìsẹ̀mí díẹ̀ tí mò ń sọ gbogbo àsìkò tí dàjálì gan fẹ́ lò ànábì ní 40 days ní dàjálì ó lò ṣùgbọ́n 40 days bí marathon ńlá ni o ànábì ní ọjọ́ number 1 ọjọ́ rẹ̀ tí ọkọ̀ lò odidi ọdún kan ni yóò fi ní sùn tẹ́ẹ̀mọ̀ lo ọ̀sán lọ gbárí ọjọ́ kejì rẹ̀ odidi oṣù kan nílé òfin ní sú ọdọọdún kan àtòṣù kábà tí lè òfin ní sú ọjọ́ méjì sí ni ọjọ́ kẹta rẹ̀ odidi ọ̀sẹ̀ kan nílé òfin ní sú ọjọ́ kẹrin tí ó lò ànábì wá ní wasairu ayyamihi ka ayyamikum àwọn ọjọ́ rẹ̀ yòókù tí ó wà lò yóò wà jẹ́ nọ́mà ọjọ́ bẹ́ẹ̀ ṣe ń lò ṣe hàn pé ó fi hàn ní ìsìn pé in tí ó lò yóò lò 1 year 1 month rọ ó ti di 1 month gan lọ ọjọ́ ìkú ńkọ́ 1 year 2 months ìní ó lò bóyá bíi 3 days lórí rẹ̀ ẹni tí ó padà lò báwọn so ẹmbásí wà lásìkò dàjálù 50-50 ni Ọlọ́run ní kó di mùmínì Ọlọ́run ní kó di kèfèrí torí pé agbára tọ́lọ́run ó fún dàjálù iṣẹ́ ńlá ni ó máa ṣe yóò máa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó sì rí bẹ́ẹ̀ yóò lójú òtí ẹ̀ ojú ọmọ rọ̀ yóò máa ní ojú ọ̀rọ̀ àwọn yóò sì máa gbà fún pọ́lọ́ ni
ìgbà náà ni ìmánì tòótọ́ téèyàn bá ní òṣìṣẹ́. ẹni tó wáyé pé ìmánì ojú ayé tó ṣe ìmánì bí ìgbà téèyàn ń kọ̀nẹ́tì wifi tọ́tàn hotspot kalẹ̀ tó yẹ pé ìmánì nìkan nìkan táàpù so tí o bá ti sẹ́ni láyé mọ́ ìmánì rẹ lọ ìmánì ò ní iṣẹ́ ńgbà náà. so ibi tí mo wá ń lọ ni pé tí ẹ̀kọ́ àwọn àsìkò yẹn ń wọ́ọ̀sì sí ni ó fi hàn pé bá sì máa bá yínú o a kàn máa fọdún yín dún ni o ká wá pìpì ara wa gẹ́gẹ́ solution àti sọlá ọkọ fún wa ìsìgìfàrù ká wá pọ̀ láforíjìn téèyàn bá wá ń ṣàforíjìn ìtí ọ̀wà àti òjò kan ní máa ń dìtàmì oríire àbí kí nǹkan dáa. ànábì sọnù tànàbì ká tó tó wá dìgbẹ̀yìn ayé ọlọ́run ó sọ òjò di ìbínú. òjò ọmọ pọ̀ tí ọmọ rọ̀ ṣùgbọ́n àlùbáríkà bí ó kéré. ẹ lè gbọ́ kó sí páànù lọ ẹ gbọ́ kó tẹ̀bá rí àrà tí òjò dá níbi kíní kan báyìí kì í ṣe ìpìlẹ̀ òjò nú. ọwọ́ àṣìṣẹ́ mi ìgbà tí ẹsẹ̀ pọ̀ lórílẹ̀ ayé ni. òjò wà rọ̀rọ̀rọ̀rọ̀ nǹkan kọ́ àmọ́ kéré. àwọn àgbẹ̀ àmọ́ ní òjò gan-an wọ́n lè ní omi gan ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. ó mọ̀ pé ṣùgbọ́n ànábì inú wa sọ pé tẹ́ ẹ bá wọ́n lọ́nà foríjìn yúrísílì sàmà àlékún mẹ́tẹ̀ẹ̀rẹ̀ rọ̀ òjò àlùbáríkà yóò máa rọ̀ fún yín wàyùm dídì kó bí amúwálé ọlọ́run wà jẹ́ kí dúkìá yín pọ̀ torí tí máa ń tẹ̀yìn àforíjìn jáde òun náà ni pé kọ́lọ́run kẹ́yàn méjì yẹn lọ́ máa ń ṣe tí ó bá gba túbọ̀ èèyàn yóò kẹ́yàn ni wàláì ìṣesí rẹ̀ nu tọ́ba ilé sọ pé mo gba túbọ̀ ẹrú yóò wà jẹ́ kẹ́rù wọn fẹ́ mọ̀ kí mo ti gba túbọ̀ rẹ̀ yóò wà dẹ ìkẹ́sì àṣekẹ́ta fẹ́ kó nu gbogbo òníra ẹ̀ ìsọ̀rọ̀ Nàìjíríà o kálukú ẹjá wò fi gbèsè ayé tiwa inú pátá leke náà ní kálukú tí a máa rórí retí ẹ̀ sí lọ. èmi ọ̀bá Nàìjíríà sọ̀rọ̀ àwa tọ́jà pé ọgbọ́n kan sí méjì àfi búlọ́ọ̀kù méjì lélẹ̀ à ń pè ní skul ó ń di púpọ̀ ó ń digbá so tí ẹ bá ní káwọn màmá àlè ayú kan wá sọ tójú wọn rí kó tó rí bó ṣe rí èèyàn sọ pé ẹ̀bẹ̀ kan méjì káwà gan dá skul lẹ̀ tí ẹ máa ní wọn sọ̀tàn tẹ́lómi bá sọ̀tàn pé a kàn máa ń wo ẹlòmíì tó bá ga tó bá mẹ́nu lé life history rẹ̀ báyìí á sọ pé no Ọlọ́run mo yọ̀ǹda wọn. mo sọ fẹ́ nìkan mo ní gbogbo ọtọ́ lọ́ọ́ fẹ́ jọ àmàdù ìtọ́lọ́ ń kọ́ fi dáhùn àmàdù wò nú ọmọ kò sẹ́ni tó lè fara gbà pé wọ́n gbé ọmọ sin báyìí ọmọ 19 ni wọ́n sin ọmọ 19 so tí a ń lọ dé stage kan kò sọmọ nínú ilé lọ́dọ̀ bàbá tí a ń sopó sọ́lọ̀ ńlọ́rùn wọ́n wá jáde ayé wọn fọmọ 20 something ayé lọ ṣùgbọ́n àwọn àsìkò kẹ́ ti wà rí tẹ́kẹ́ bí wọ́n ti ń bọ̀ àmọ́ wọ́n ń kú ni wọ́n wá kà lórí 90 kó lè pé wọ́n ní táwọn ìyá wa bá wà lọ hospital gbà míì tí wọ́n bá ti ẹni tí wọ́n ní ọmọ kan ara rẹ̀ ọ̀yà ń gbé lọ hospital àbọ̀ àmọ́ wọ́n ti fún ẹni tí wọ́n tẹ̀lé lásọ pé tó bá ti kú ẹ̀wọ̀n gùlẹ̀ wálé ẹ lọ sí òun náà tó ti ń lọ bí àrùkú ṣe máa ń lọ. so ṣe mọ̀ pé but àwọn tá à ń lo sùkúù ojúlé méjì ojúlé mẹ́ta tá à náà ń gbà ń wò ká kọ́ appreciate pé Ọlọ́run ṣoore fún wa. ká máa kí ṣé bí Nàìjíríà ṣe wá ń lọ ẹ̀ ṣé ní pàkínní ti rẹ̀ ibi ọ̀rọ̀ kínní àwọn òbí lọ jẹ́wọ́ àwọn tó jẹ́wọ́ wọn padà sàn gbèsè náà ẹ ń bá mọ́ lọ bòmí ìwọ bẹ lọ́hùn pé Ọlọ́run taari oore mi wá sí mi torí tí wọ́n kọ́ ẹ pa skul mọ́ ẹ lọ́nù àwọn èèyàn ń ṣe skul shopping káàkiri o ọ̀tọ̀ ní fatiwa shopping ọ̀tọ̀ ní skul shopping tó bá ti jẹ́wọ́ táàmù bíi yóò gbé lọ bòmí ọpẹ́ náà ni kò lò lọ ó sì fẹ́ kọ́ ọmọ kàwé yóò kẹ́ mọ́wọ́ rí àáfù yín parí táàmù ọwọ́ àwò sojú àánú àwa tá a ti ẹ̀jẹ̀ mùsùlùmí tí à ń polójú àánú ni wá a tún lè wọlé ní àwọn ọmọ ẹlẹ́yà ni bàbá rẹ̀ kó tún wò kéde nítọ́jọ́ mú kẹ̀kẹ́ àmọ̀ dáwó àmọ̀ sí gbẹ̀ ojú àánú má wò pé ló ń kó bọ wọlé Ọlọ́run yìí ṣe tán ni èèyàn ò lè bọ́ lọ́n dòwò pọ̀ kọ́ kábàámọ̀ ẹ̀yẹn lọ bèrè ìṣúra àwọn tí ẹ ga hàn èèyàn ó fi akáchìpù dẹ lẹ́nu pé ànàmọ́ ó tó ẹ má sọ̀rọ̀ mọ́ ṣẹfẹ́ aká dàbí yín ni ẹjẹ́ àgbàgbé títí àwọn tí àwọn fẹ́ràn Christian gbẹ́gẹ́ wọ́n gbọ́ wọ́n ní mo fẹ́ kí n dàbí Jésù wọn ọ̀yà sọ́n bí gbogbo ògbésí ayé yòókù nínú wà pẹ̀lẹ́ nìkan wọn ò bí ẹni àwọn jọ Jésù bí àwọn nǹkan yòókù wọn nínú wà pẹ̀lẹ́ nìkan kọ̀sẹ́ńtọ́ gbọ́rọ̀ bínú lẹ́nu ẹ̀rí wọn ò fẹ́ jọ Jésù gba pé kò níyàwó wọn ò fẹ́ jọ Jésù gba pé aṣọ kan ló ní wọn ò fẹ́ jọ Jésù gba pé igbá kan ní fi ń jẹun
kọ̀kọ́lé so wọ́n yá yan nínú ìwà pẹ̀lẹ́ tuntun àkẹ́ àkàmọ́ sọ gbogbo àwọn tó ti gágá bí skul ni pé ẹ sáà bá bẹ̀rẹ̀ kádà bí yín lókè ẹ fàdánwò tẹ́ ti lé kọjá lọ ẹ̀mí wo pé so ìsìkìfà ìtọ́lọ́mọ ti rẹ̀ jáde nù kápọ̀ ẹlẹ́ẹ̀kẹta asọ́bòrò sùúrù ni o téèyàn ọba ní sùúrù láyé tá a wà ẹ́ èèyàn lọ bí ìbínú ọlọ́run yóò tún wá lọ padà kàn bínú ọlọ́run ní tó wá lé lọ gánwọ́ rẹ̀ ò ní bà wàláhì ẹ̀ṣẹ̀ tá à ń dá lù í látara ẹ̀mọ́ ní sùúrù àwọn èèyàn téèyàn gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ káàkiri pàtàkì lọ́ngbà táyé dáyé social media yìí ó jẹ́ kéèyàn mọ̀ yìí pé ẹbí ìjọba gan kọ́ ẹbí àwa aráàlú ni ṣèjọba ló ní ká máa górí èèyàn tí ẹnìkan bá fi ṣọ́ọ̀bù lélẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bí ní ìsìn tó lóun fẹ́ ṣọ́ọ̀bù àwọn ọmọ tọ́ọ̀gì junction yìí kinní kan wọ́n wà bẹ́ẹ̀ kò fowó lẹ̀ wọn ò ní la ṣé ọlọ́run èsì ìfẹ́ ká níyàn la ìyá tí ń nira ìnira ọmọ wà bẹ́ẹ̀ kódà ètò wa rí pé tó lọ pa àwọn ọlọ́pàá tó àwọn sọ fún yín pé wọn ò ní ẹsẹ̀ tù wọn kí wọ́n tó pọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá gan wọn sọ pé ẹsẹ̀ tù àwọn bọ́ìsì yẹn ẹ̀yìn nìkan téèyàn lè pè níbi ó ń bọ̀ wò téèyàn fẹ́ gbẹ́ bọ̀ wò sọ́jà nìkan wàláì iṣẹ́ rí kí wọ́n wá gbowó tí wọn kẹ́wàá náà fún ọ lówó kókó ń bára kódà kẹ́ fún ọ ní 30,000 lápẹẹrẹ ó sì pé ju kẹ́wàá san 50,000 ọmọ tó jẹ pé 50,000 tẹ́ san ẹ rojọ́ ẹ bẹ̀bẹ̀ wọ́n pàgò ẹ rojọ́ wọ́n tí àwọn káwọn ilé wọn tún kí n pé thank you sir owó yẹn ó wà advance sojú káwá jẹ yí pé kì í sọ tiwa nìyẹn wọn kọ́ pàgò lọ wọn kọ́ bí ẹni pé 200,000 yàá 200 bí bó so ẹwà ẹ̀mẹ́yẹ àwọn tí ẹ gbà ló ń lẹ̀ tí a kó yẹn gbogbo tá à ń sọ yìí kò ṣẹlẹ̀ láwọn ìlú mi o Nàìjíríà ní ti ń ṣẹlẹ̀ o ẹni ó wà gbèsè ọ̀fọ̀ wá èkejì náà gbèsè ọ̀fọ̀ wá gọ́ọ̀mẹ̀ntì ló sì stamp méjèèjì ọ̀ya ẹ̀ máa rojọ́ níbo la ti ń bá sí Nàìjíríà kọ̀ síjọba ló tún ṣe lé wọ́n tún wá lọ pé àwọn èèyàn kalẹ̀ kẹ́ àwọn ilẹ̀ fámìlì wa ti ń gbà ṣé ẹ mọ̀ pé láti Láògùn tó fi dé kinní kan àwọn bàbá wa lónìí ni kẹ́ ẹja wà àtọ́gì kan wọ́n àwọn àtọ́gì kan wọ́n kẹ̀lé máa lọ jáyẹrin síwájú ilé kálukú wọ́n kẹ̀ jáyẹrin àwọn èèyàn ń jayé káyé lùi wọ́n kẹ̀ jáyẹrin àárọ̀ ọjọ́ kejì ẹ̀rẹ̀ sí lẹ́kùn lẹ́bàá yẹrin wájú dáyé ké bí bó ló ṣe jẹ́ ké wọ́n ní ẹ̀kọ́ ìtẹ́ fi ra lẹ̀ wá kí ló kọ fámìlì yín Alhaji orí eru Alhaji nù kàga family association pé ok ṣé àwọn 90 kílẹ̀ rà wọ́n mọ̀ tí ń ṣe o ok 1989 ta lọ́sàn yìí wọ́n ní bàbá gbádà ni wọ́n sì lóun ló bí yín pé bẹ́ẹ̀ ni dádì wa ní 1989 ṣe rí gbogbo signature tí dádì wa bá sáìn ní 89 90 91 92 fake nítorí àwọn ya wèrè ńgbà náà ọmọ sì ń parọ́ mọ́ àbá rẹ̀ pọ̀ ya wèrè pé àlè kàkún tó ẹ pé 85 tí ó wà mọ́ làágùn lábẹ́ èsì pé sódì àbọ̀tẹ́ wọ́n fẹ́ ṣe kìíní kan 8 million ẹ̀tù lẹ́rà nígbà wọn bá bẹ́wọ̀n wọ́n gbàdà gba 3 million ẹlẹ́lẹ́ ni ó wà mọ́ sáré ẹlòmíì wọ́n gbalé lọ́wọ́ ẹ̀ ṣèjọba ló tún ṣe léyùn ṣèjọba nìjàmbá tí kálukú wá ń ṣe personally ṣèjọba ẹni tó jẹ́ tíṣà tó ń gba sálárì tó sì kọ́ mọ́ torí póbi ọmọ wa complain pé wọ́n ń ṣe báyìí ẹ̀sẹ̀ ń dọ́gbọ́n fìyà àjọ mọ́ sọ́lọ́wọ́n ọba rẹ̀ orí kò ní yọ ọlọ́run náà tari pé jẹ́ ìjọba tí ó nìrántí àwọn ilé náà sí àwọn náà rádi àwọn kan lábẹ́nú ṣébi táwọn tí náà ti lè ṣèjọba kẹmọ́wọ́ rí olùkọ́ mi torí wípé ìyá ọmọ wa ó wá complain kò sì kọ́ ọmọ dáadáa mọ́ nínú kíláàsì pé olórí ibú ara rẹ̀ ó tún lọ sọ fún ìyá rẹ̀ tó bá délé sọ́ọ̀jọ̀ ànábì bá ànábì tí ń ṣe wáàsí fáwọn èèyàn lọ́wọ́ tí Abdullah ibn Maktum tó fọ́ lójú tó wá fẹ́ béèrè tí ń tàrà káàbọ̀ báyìí òun ọmọ pàálẹ̀ jù wà lọ́dọ̀ ànábì tí ń sọ pé ya Rasulullah mo ní béèrè tí wọ́n fẹ́ béèrè ànábì sì rí pé àwọn tó ń bá sọ̀rọ̀ yìí a nídìí wọn nù Islam àsìkò díẹ̀ wọn ní kò wá dá ilé ìlú ọ̀rẹ́ ètè dáwọn ilé ìlú kí wọ́n máa lọ kì í sàníyàn nǹkan mi káwọn ilé ìlú ọgbà Islam Ọlọ́run sì ń bú ànábì torí rẹ̀ Ọlọ́run sì sọ ayé àkalẹ̀ kí abasa wa tawalla an ja'ahu al-a'ma wa ma yudrika la'allahu yazakka ọ̀nà tó bá ń gbà bú ànábì gan ọ̀nà yẹn lágbára ń lèdè lárúbáwá
kí n fẹ́ máa bá àfáwì nìsín títọ̀dọ̀ títí wá ó ní pé káfíìsì èèyàn tí wọ́n bá rí èèyàn bá tó wá gbé jùlẹ̀ tó lo ìbára mi ó tún lágbára gan nínú ìbáwí pé òun náà máa ń le jù ọmọ fàjúrò ọmọ ìyá ọgbẹni kọ́ yọwọ́ arókọ̀ ọmọ yàtọ̀ lé rẹ̀ wọ́n tí mo sì ń bá wí ni ọlọ́run wa lo mẹ́tọ̀dù yẹn bá nàbí tánàbí bá ti wá rí abúlẹ́nu mọ̀tún tí bá ti wá ń bọ̀ yóò wà ní ẹ̀tọ́ lọ́n torí rẹ̀ kọ́ mi lẹ́kọ̀ọ́ rẹ̀ inú rẹ̀ wà lórí ó tún dì máa ṣé wọ́n lè jànàbí ìbẹ̀ ṣé bọ́ọ̀ tó ń lu ọmọ ni àbí ta ló lè múrú ẹ̀ mọ́ra kó ku ọ̀sẹ̀ bíi méjì tí ó rí táyà wọ́n wá rán èèyàn wọ̀ láti sẹ̀kírẹ́tì pé kọ́ wá wò lẹ́nu iṣẹ́ ìjọba tí ń ṣe lọ́wọ́ ní wọ́n ń kọ́ ọmọ olùbẹ̀wò wá dé lójú wíńdò ọ wá ní madam look at your back so àwọn méjì ti sùn lọ́nu class tí olùbẹ̀wò bá lọ tán pé olórí ibú náà gbogbo iṣẹ́ tí mo ṣe láti ẹjọ́ ìlú ọmọ ẹlọ́wọ́ ìbàjẹ́ ká bí ọ́ ká yí ọjọ́ ọbàyé mi jẹ́ èyí ọ̀rẹ́ ẹ̀lú pa ṣé bá nàbí ṣe ṣe nu ṣe bí ẹni tó ẹ̀kọ́ sọ ni pé ọmọ dáadáa ọmọ tó jẹ́ olùbẹ̀wò ọba mi wí tó jẹ́ mọ̀ pé in class control ọmọ tó jẹ́ kí n mọ̀ yìí pé olùbẹ̀wò jẹ́ kí n mọ̀ yìí pé in class control because ọba ní tòótọ́ sọ ẹ̀kọ́ mọ́ sùn gẹ́gẹ́ bí olùkọ́ gidi so kẹsìrọ́tò lè stigifar ńlá sọ asọ́bùr ká ní sùúrù ọ̀ràn táwọn èèyàn dá àìmọ́ ní sùúrù kálukú ń wọ́n ọ̀nà wìrìwìrì láti lè fi lówó oríṣiríṣi business online business kíníkà business packaging rọ kálukú wá ń ṣe lọ àwọn èèyàn tí ẹ̀ wá béèrè gẹ́gẹ́ bí mùsùlùmí ká lọ àyà pé látùkọ́ dìmú bayna yada illahi wa rasuli ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ ṣáájú ọlọ́run ẹ gbọ́dọ̀ ṣáájú ànàbí lórí nǹkan tẹ́ bá fẹ́ ṣe síbẹ̀ lásán ló sẹ̀mọ́ lásìkò tá a wà ẹ̀ kódà ẹlòmíì ọmọ bẹ̀rù pé ẹ mọ̀ sọ wá tí wá pé kìíní kan ọ̀dà ẹ jẹ́ ń ṣe tán náà o ọlọ́run fi mí ṣe kò ń gẹ́ ẹnìkan ní last week ọwọ́ ẹnìkan wá bìkan ni akẹsàlámà síra wa mana tálẹ̀ ń béèrè ó ní lágbájá bá ló ń béèrè mo ní sí òsì ìkan náà student wa ní sí ń béèrè ọwọ́ ní kò sí nǹkan kan mìíràn tó ti níyàwó ní tí wọ́n fi wá wá kì í sáà ṣe ó ti níyàwó sí wọn ìyàwó rẹ̀ ní ẹbí kan bá sáàdàbà sí wọn ìyàwó rẹ̀ ní kò sọ fún èyí tí ìmọ̀mọ́ ti ń júwe ọba ní ara àwọn fẹ́ ṣe business kan mú ní à ṣé ọmọ tó wà ní kíláàsì wo lọ́wọ́ ọlọ́sọ kíláàsì mo ní ṣe ń ṣe business ni ó ní àwọn ní business kan táwọn fẹ́ ṣe irú business wo online business mo sì á ní interest mi ọ̀yà mo sọ irú business tí ń bọ̀ wá sọ mo ní sọ̀rọ̀ kí irú business ń bọ̀ yẹwọ́ débi òun náà mo sáwà bá sọ̀rọ̀ ọwọ́ àṣẹṣọ gbò òṣòro rẹ̀ ní òwà con solution ní tẹ́ fẹ́ ṣe àráàmù ni ṣé ń lọ lé student wa ń ṣe pàmòkọ rẹ̀ nígbà ń bá rí ń pè òun náà ti wọnú àráàmù lọ mo sáwà òkójú ọmọ máa ń dàn àṣẹ àṣẹjú àráàmù ni so kálukú ń wọ́n náà pé ọ̀nà súré ń bájá method pé ẹ má wulẹ̀ tí ì sọ ìyẹn ni wọ́n máa ń fi difficult fún wa láti lè padà lórí nǹkan tá a bá ń ṣe tí ọ̀bà dáa torí pé a ti ráríwọ̀ tẹ́ bá kó ìràgbọ́dàjọ́ ọlọ́run pé wàláì sẹ́mi nínú alágàfó rọ̀yìn ọlọ́run kan understand situation Nàìjíríà ni tá a bá kọ́ obìnrin kan wá bá nàbí inú sọ́yìn Muslim wọ́n ní obìnrin wá bá nàbí ọwọ́ sọ pé wà nàbí ọmọ mi mo ti dájọ́ nìka fún sójú ọ̀nà ó kú bí ijọ́ mélòó báyìí fáàsọ́ ọba aṣẹ́kúwá kí irun orí ọmọ rẹ̀ irun orí rẹ̀ kàn rẹ̀ ni so kó wí ìyàwó ilé ọkọ kọ́kọ́ fẹ́ fọ́rọ̀ orí ìyàwó kódà express ànàbí ṣé kí n package ẹ̀ kí n bá fi kúrun ọ̀pọ̀ kọ́kọ́ lè bá rí pé ànàbí ní ńlá mọ́dẹ̀wò ṣé nǹkan tó bá jẹ́ pé àwa ni fúnra aláàmà ṣe fàtíwá fúnra pé Islam gẹ́gẹ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ sáàdì náà ṣe yà gbórí fífò lọ kíní bá ń sọ̀rọ̀ máa jẹ́ àwúlẹ̀ ní ìbéèrè nígbà tó bá gbọ́ pé nǹkan yẹn ọ̀dà àti fílẹ̀ wà náírà pé èmi ti sọ̀rọ̀ dínà so ẹ jẹ́ ká fi sùúrù kú gbèsè ayé wa ń tá a bá fẹ́ ṣe pẹ̀lú bí ìlú ṣe lè ká ọkọ̀ béèrè náà kí Ọlọ́run wí kí lànà bí wí lórí ẹ̀ wàláì tí ẹ bá sọ wá pé ń tá a fẹ́ ṣe yóò da tá a wá fi ilẹ̀ ànábì lẹ́nu tó bá fi nǹkan lẹ̀ torí Ọlọ́run àwádọ̀ rẹ̀ bí máa wà ẹ̀ ń tó lóore ju nǹkan Ọlọ́run fi àwádọ̀ rẹ̀ ó di tàbí mẹ́rin inú rẹ̀ wá ní kẹsìrọ́tù dùá kápọ̀ ládùá sẹ́rí àwọn tí mo ti síwájú àti dàmí wájú nù àti tó ìmọ̀ ní ìwáṣe anísítì kọ́mọ̀ tọrọ ọwọ́ láti tó bọ̀bọ̀rọ̀ àsìkò tá a wà òǹgà anísítì kọ́mọ̀ kéèyàn ò dúró tán
kéèyàn dúró kọ́mọ̀jì nǹkan kó mí o gbogbo ohun tó lè mì wá ní bẹ́lẹ́ àwùjọ wa nínú family house nínú kinní kan lágboolé lálọ́ra ẹ̀ṣẹ̀ gan tó lè bá ti ń pọ̀jù ní ìsìn wọn ní ẹja gbógun wá dùgbò ẹ ti ń warin tí ń ṣiṣẹ́ ọkọ̀ wọn ní ògùn àjọbọ ni ẹ̀yin náà bá a dáwó ọ náà ń dáwó ọmọ á dáwó ológun oníṣẹ́ ọ̀kadà ló ń ṣe onímàrúwá ló ń wà ó sì pẹ́rẹ́ mùsùlùmí adó ń kọ́ntríbútì sábú aburú nìyà ọgbọ́dọ̀ jẹ́ wọ́n mọ̀ pé gbogbo ibi tẹ́ bá ti wà orí ibú ni èmi ò bá yín ṣe nígbà kálukú bá ń jọ ń ṣe súkẹ́tẹ́ ní jọ́sẹ̀ kọ̀ọ̀kan ẹ ti bá rin bẹ̀ rímù wọ́n ní wọ́n ń bọ̀gùn èèbó gan tọrọ rin sí àwọn bo ògùn àwọn ń fi rin dára àwa ń sinrin èèbó ń fi rin dára ń tiẹ̀ àwa ń sinrin àwa ń fi rin dára èèbó fi dára àwa ń fi ń dára wọn ó tún wá jí lọ ládùúgbò bìkan ní àkùfò nìbàdàn wọ́n ń sin ògùn lọ́lọ́run wọn bá gbé rímù lọ àwọn ládùúgbò wa ẹja lọ ra rímù mẹ́rin géètì so wọ́n ń dáwó ra àwọn bólà ti gbé wọ́n ti gbógun lọ sọ́lọ́nu ọlọ́ni ẹlọ́rọ̀ ń dáwó ra géètì so àwọn nǹkan mùsùlùmí ọ̀gbọ̀nà bá ń patisífẹ́tì ń bẹ̀ nǹkan kan lẹ́ ń ṣe bọ̀ ò sàdílé yín ni a nídìí láti dúró déédéé tá a bá wá dúró nítorí wá parí rẹ̀ ẹjẹ́ á pọ̀ ládùá wàláhì àti ilẹ̀ ládùá kálukú gbàyè pé 1+1 àwọn lọ́gbọ́dọ̀ di 2 níwájú ọlọ́run 1+1 kì í sì dandan kó jẹ́ 2 ó lè di 1 million ó sì lè di 0 ṣe bọ́lọ̀ ni ẹ̀dá ni ó gbé nǹkan kalẹ̀ mo fẹ́ fi ọ̀rọ̀ àáfà wa ṣé wàá mú bẹ́ẹ̀ yá mo fẹ́ fi ṣàpèjúwe ní ájì tí wọ́n kọ́ lọ pé wọ́n lọ ájì láyé nígbèsí ayé wọn nígbà wọn wà student madu ájì lánìí wọn ni ájì lánìí wọn lọ wọ́n ṣe competition wọ́n ṣe first in bí Kùránì ní bcs gbogbo ara wọnú tẹ́lẹ̀ ìjọ náà tí Kùránì nẹ́wọ́lá àwọn ẹ̀sìn first kí wọ́n lọ ájì o inú kálukú ti dùn à ń celebrate kálukú ń fòkè madu wọ́n lọ ó lọ́ba yá ní ẹ bá dé ọ̀dọ̀ àbàdá ni òun ní ẹ bá ní àwọn ọ̀ràn yẹn lọ́dún wọ́n lè ti pariwo wọn kí wọ́n lọ níbi yẹn bá fọlọ́n sí ní ọba làwọn bá ń ṣe láìfù tí a ń lọ ájí ọdún gẹ́gẹ́ àwọn alálàájí ọdún wọ́n wá fẹ́ gbéra bàbá wa Rọ̀ọ́fù Mustapha rẹpẹtẹ àwọn ni chairman alálàájí lọ́dún náà wọ́n wá fẹ́ gbéra àdúrà parí sẹ́mínà tí wọ́n ti sẹ́mínà báyìí ìrọ̀lẹ́jọ́ náà àwọn èèyàn lọ Èkó nù àwọn first batch ọmọ lọ kálukú ọmọ lọ so tí wọ́n máa gbéra láti jọ́ kejì àbíjọ́ náà wọ́n ti máa gbéra padà bá ti lè ṣe final seminar ájídẹ̀ ti close nígbà tí ṣe final seminar kò sí nǹkan kan mọ́ so inwosu sì ní president ní governor láyé inwosu wọ́n wá kí bàbá wa ṣé àbá Zakariya pàwọn ni wọ́n wá ka Kùránì ń bẹ̀ bàbá wa ní amúbẹ̀yàwó ni ọlọ àwọn aràn wọn lọ pé àwọn ọ̀ráyè àwọn ń ka Kùránì lọ òní governor tó jẹ́ Christian wọ́n ń gbọ́ Kùránì pé sọ́mọ wa náà ní ka Kùránì ìgbẹ̀mọ lárúbáwá yìí pé ọmọ Nàìjíríà náà ní dún báyìí òun èyí ṣe mùsùlùmí but mo rò pé ó gbé sáìdì Dubai rí ọlọ Dubai ó sàmọ̀ bí pé ó sẹ́mọ̀ lọ́dọ̀ tí ó kọ́dọ̀ ó lè rò pé India ni ó lè ṣẹlẹ̀ because ìgbà tẹ́mi ń sáfù lọ́wọ́ ní Rivers State àwọn ọmọ wèrè tájọ sáfù tí máa ń play sùdèsí wọ́n wà wá àwọn ọmọ Igbo wọ́n á ní hey copper I like this India song mo ní mo dáràn Kùránì ní pé ní India song so ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ wá sí fún pé Kùránì ni èmi náà sọ pé bẹ́ẹ̀ ní India ni máa lọ ntọ́fọ́lá rẹ kọjá kí n máa sọ pé Kùránì ni sẹ́yìn tí ò tí ì mọ́ lọ so India náà ni wọ́n tó àwọn ọmọ mi ṣe ké màá ní bẹ́ẹ̀ ní sùdẹ́sí ní sì ń gbọ́ lọ́pẹ́ ní India bóyá ìwòsàn yẹn rò pé bí èdè India ni ó lè rò bẹ́ẹ̀ tàbí kó ti lọlẹ̀ lárúbáwá kí ni ẹ sá mú fún ẹ lórí ìjókòó tó wà nígbà tí màá làjẹ́ ọ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ pé pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́ lọ́dún yìí ajé ọdún yìí ti close gbogbo àwọn tí wọ́n lọ ni wọ́n jókòó kò lè lékún kò sì lè dínkù 1+1 tí wọ́n jọ náà àwọn àgbà pé 2 ni wọ́n ní tó fi lè dínkù ní pé kọ́lọ́ mọ́jì ààrẹ tí ó yọ kú o ṣùgbọ́n pé nìkan kan lè wọ̀ kò lè wọ̀ mọ́ nígbà tọ́rọ̀ ọ̀kan gọ́vnọ̀ wá béèrè kọ́mọ́ tó ka kíní ẹ̀ sínú àwọn alálàájì ni wọ́n ní rárá ó ní ẹ fi sínú àwọn tí ń lọ. ok ṣé yóò wà bí ọ̀wọ̀ físà tí ó máa jáde lójú ẹsẹ̀ kíní so omi tí mo bá níbẹ̀ ni pé 1+1 kì í ṣe dandan kó jẹ́ 2
check 1 plus 1 ọ̀gá wa ń jọ́nà 2 ni pé kò lè lé but àwọn finance ń sọ̀rọ̀ FEC kódà kéèyàn mọ́ ní passport lọ́yọ́ lọ wọ́n máa ṣe passport lójú ẹsẹ̀ ní èsì yóò sì máa jáde gómìnà ní sọ̀rọ̀ náà ara tí wọ́n fẹ́ kó ń bẹ́nu kì í ṣe owó ní nǹkan mí gbà mí ọwọ́ pé ọkọ̀ gbé kọ́ lásán lágbájá ni ṣe báyìí ọ̀tán níta fẹ́ kú sọ́fíìsì nìyẹn náà pé mo làwọn ti máa rúra ṣe bẹ́ẹ̀ pa so ká máa pọ̀ ládùúà ká máa ròyìn pé ṣébi tí mo bá bàdé ẹ̀wọ̀ skul mi alhamdulillah rárá o tọ́lọ́ ń bá ti dájà àdùnnú fún wa tá a bá ti ń wọ bẹ́ẹ̀ ní gbogbo gbà tó sáàrin rí tínú rẹ̀ ń dùn tó òkú sí mi náà làwọn ọmọ mi pọ̀ báyìí masha Allah la quwwata ni wọ́n máa ṣe o òfin di oore mẹ́lẹ̀ náà wà bá àgbàlámúnigan tòní ẹ̀rí àbáyẹn ní nákàrí kan lọ́wọ́ nákàlí súnà ni tẹ́ bá ti ń sọ̀rọ̀ oore tí sùmùràtù lè mú mi nínà ṣe tẹ́ bá ti ń ròyìn ọkẹ́ yẹn àbáwálẹ̀ ṣe kíní kan àbọ̀mọ̀ ní masha Allah la quwwata illa billah àbọ̀mọ̀ bàbá tó dọ́gba nàbí ní oore tẹ́ bá ti ṣe sí ojúkójú òní wò má so tẹ́ bá ti ń ṣe àbẹ́ bá ti ń sọ̀rọ̀ àbáǹtí láti sọ pé ẹ̀yin náà lẹ́sọ̀ àríbá ìwọ̀n ni masha Allah la quwwata illa billah bẹ́ẹ̀ sàdúrà fún yàn masha Allah la quwwata illa billah èyàn fi máa ń doré mọ́lẹ̀ ní o kì í sakọ pé ẹ wá wo skul mi kíní kan model front kíní kan nǹkan ẹ wá wo bẹ̀ mùsùlùmí èyí sakọ o mùsùlùmí èyí ayọ̀ pọ̀rọ̀ o kí mùsùlùmí ṣe yóò máa bẹ́ ní o pé sẹ́mi náà ní ìmọ̀ ó tún wá máa jẹ́ ọlọ́run pé mo mọ̀ gọ́ èmi tí mo gọ̀ lọ́wọ́ aṣọ àgọ̀ mi dọ́gbọ́n báyìí tí mo máa ń ṣe ni torí n tó kó bá kọ́rú náà ó ní pé 1 plus 1 rẹ̀ lọ́jọ́ lójú ó ní nàmáwù tí tùwú aláìlì nìyí ń di ọlọ́run sóre fún arú wa kọ́ ní àgbọ̀dọ̀ mọ́ nínú oore náà mọ́ mọ̀wé gan ẹlòmí ò ní wà láìmọ̀ gúdù mathematics máa mọ̀ àlàáṣí ṣàn kí irú mi wá dá skúlẹ̀ kí nínú ọmọ wò ní bọ́sànjẹ̀ ní ọkọ̀ mọ́ wá ọlọ́run ní sọ ti gbàgbé àwọn tó gbárí jùlọ táwọn ọlọ́run ti parẹ́ tọ́wọ́ ti ń ṣe masha Allah la quwwata láàtọ́ a máa bẹ̀lọ àwọ̀ àpọ̀ ládùúà Asma bint Umais ọwọ́ bá nàbí sallallahu alaihi wasallam ọlá nàbí sọ fún pé ìwọ Asma tó bá dásìkò nira máa sọ báyìí kì í sàdúrà tọ̀pọ̀ ẹ máa gbọ́ ṣùgbọ́n inú jẹ́ kọ́kọ́ fọ̀rọ̀ ẹbọ bẹ̀rẹ̀ ànábì fún nankali Asma bint Umais pé lásìkò nira máa sọ pé Allahu Rabbi ọlọ́run ọba àlékè ọlá ìwọ lọ́ba mi la ushiriku bí shay'an la ushiriku bí shay'an Allahu Rabbi ọlọ́run lọ́lọ́run ọba mi la ushiriku bí shay'an la ushiriku bí shay'an wọn ò ní mọ́rogún pẹ̀lú rẹ̀ àṣetọ́ ọba ti mọ́rogún kọ̀ mọ́ lọ́n ọ̀rọ̀ rẹ̀ ó yanjú ẹwà àdúrà tánàbí fún pé nígbà nira ìwọ máa sọ bá ìwọ tó wà á ṣeré eléyàn ò ní wà 19 years ẹ wo kì í ṣe pọ̀ ẹsẹ̀ lọ búye pẹ́ skul bí tó fẹ́ kọ́ ọ ní ẹ̀bá ìyẹ̀wò ṣé kọ́lẹ́jì ní kọ́bì ní àbí nursery and primary school ọmọ rẹ̀ fẹ́ ṣe wà ọmọ rẹ̀ fẹ́ ṣe sáàmù ó tún lọ ń yẹ̀wò sínẹ́kò ní ọ̀sẹ̀ àbí wàyẹ̀ kì í wó níwèé bí wọ skul níbi Yorùbá gọ́ọ̀sì kó tó máa béèrè pé sínẹ́kò ní ọ̀sẹ̀ àbí wàyẹ̀ kì ìkànnì nínú àdúrà Ali ibn Abi Talib radiyallahu anhu kí n tó lọ bí àdìsí Ali ẹjí lọ àdìsí Abdullah ibn Umar radiyallahu anhu kọlọmba alekiola ọba ni yọ́nú sí Imam Ahmadu lọ gbà wá Ànábì ní man arada ẹnikẹ́ni tó bá fẹ́ kó jẹ́ pé antustajaba lahu da'watuhu wa tukshafu anhu kurbatuhu gbogbo ẹni tó bá fẹ́ kọ́lọ̀ wọn máa gbàdúrà wọn tó sì fẹ́ kọ́lọ̀ wọn máa bó ń ká ìnira kó ń bẹ́ẹ̀ falyufarrij an mu'sirin kó náà máa ẹni tára bá ní kọ́ máa mú ìdẹ̀kùn bá tó ọba rẹ̀ tó ní bá a ṣe dá skul ilẹ̀ má kanjú kọ pé wà lẹ́yìn ò lè gbé wá náírà mi lọ máa fa àwọn kan sí sọ́dákọ̀ ìkọ́mọbọ̀ ti aburú dànù as-sadaqatu tutfi'u ghadaba rahman tí èèyàn máa ṣe sàárà gbọ́ àwọn tó rí wípé wọ́n náà rí pé fámìlì yìí wàláhì obìnrin kan try ni kọ̀lọ́kọ̀ sẹ́yìn pé ilẹ̀ Yorùbá láti máa ń sọ pé òkú ayé ni àwa làwọn obìnrin pè báwọn wọ́n ló kú ayé ni àwọn ọkùnrin náà wọ́n ń pè bẹ́ẹ̀ ni mo sọ àwọn ọkùnrin kọ́nà wọn sàánú àwọn ọkùnrin tí ò serious wọ́n àmọ́ ní pọ̀pẹ̀tọ́ ẹ̀dá kan òkú ayé opólò ẹ̀kẹ́ wọ́n máa ní ká ọkọ̀ yìí mẹ́mẹ̀kẹ́ òkú ayé ni kẹrin ní kí lórílẹ̀ bá ní
tí wọn náà sì mọ̀ pé obìnrin ní struggle tòótọ́ kí ní ń tà bọ́ọ̀lì ní ń tà kí ní ń tà gbogbo ohun tó gbélé rí kò ju nǹkan 2,500 lọ ní wọ́n ń dàbí àjọ ó lè gbé wá lọ́nà tó rọrùn wàlẹ́ a lè gbé wá fáwọn òbí pàtàkì sẹ́ni ìfẹ́ máa sọ̀rọ̀ náà àdúgbò báyìí tẹ́gbọ́ ẹ̀yìn tẹ́ wà ń bì ẹ̀yà ara gbẹ́dá ẹ̀ ló lọ so àwọn táwa wà ní Olúyọ̀lé tó jẹ́ pé ọ̀nà ẹ̀yìn ayé làwà wà lólúyọ̀lé lọ so ẹ máa pẹ́ ló lọ sẹ́fúnjì ògbó yín ní dàn yìí so àwọn táwa wà ní àwọn táwa wà lọ́nà ní oko lọ́hùn tó jẹ́ pé kéèyàn tó wádọ̀ wa yóò ronú bí ẹ̀ẹ̀méje mọ́sá fún ọtọ́ ló kọ wa so Federal Road ńlọ́dọ̀ wa ọ̀nà wa tó wá da láyégún táwa ń lọ náà táwa kú láyégún so kì í ṣe tọ̀lẹ́yọ̀ olójooró tẹ́wà ń lọ ọ̀nà ọlọ́dẹ ibẹ̀ skul tèmi wà lọ́nà apá díẹ̀ àbá ti sẹ́rí pé Federal Road ní ẹ̀yìn gan lanu so ẹ tún lè gbé wá fáwọn àwọn òbí ẹ ti mọ̀dọ̀ mi bá ẹ̀yọ́ so tẹ́wà fẹ́ ẹ tún lè gbé wá fáwọn òbí pé irú àwọn òbí táwà ní àwọn òbí oníwà náírà oní 3 náírà ó lè wo òkè lólówó school fees 10,000 naira per term lápẹẹrẹ divided by 10 weeks ẹ wá sípá nìyẹn bí àjọ òbí náà ní ọ̀rà bó ṣe 500 naira pé ìyá alágbájá every week iye tó jẹ́ báyà tó fún wa ní ìsinmi pé 1,000 naira òní lọ́sọ̀ọ̀sẹ̀ pé ẹ máa dá ní 1,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ mọ̀ pé ọ̀nà tó lè gbà mú ìdẹ̀kùn bá nu ànábì ni man waliya shay'an min amri ummati ẹn tó lọ ń bá fi ṣe adarí kẹ̀kẹ́ nínú àlámọ̀rí ìjọ mi sẹ́ẹ̀kì mọ́sí skul àwọn dálẹ̀ ó ti ní í ṣe pẹ̀lú ẹ̀sìn táàrẹ ànábì ní ẹn tó lọ ń bá fi ṣe adarí ń bi nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn nínú àwọn àlámọ̀rí ìjọ mi yìí farafaqo bihi tó wá ń sàwọn èèyàn rẹ̀ jẹ́rẹ́jẹ́ Allahumma farfuq bihi ìwọ ọlọ́mọ bá ń so náà rẹ̀ jẹ́rẹ́jẹ́ wa man shaddada alayhim ẹn tó bá mú nǹkan lé fún wa Allahumma shudda alayhi ìwọ ọlọ́run tí ó lé fóun náà ègbó àti sánmà ni o abẹ́ kí nǹkan ọ̀rọ̀ fún wa ẹgá náà jẹ́ kí nǹkan ọ̀rọ̀ fún yàn wá mú wá pé ìlágbára kí n máa sọ pé ẹ má sanwó skul agbára mi ò pé ṣùgbọ́n bó tiẹ̀ sọ ọmọ méjì mẹ́ta náà nínú sùkúù wa ẹjẹ́ á wá ọmọ òru kẹ̀kẹ́ tá a sọ yí pé jẹ́ ọmọ sanwó ẹ máa fi sùn nǹkan wájú Ọlọ́run ẹ mọ tí ànábì sọ ni kódà kọ́ mẹ́rin nǹkan tó fẹ́ fọ́mọ òru kan kọ́ ọ̀kan máa bá máa kátìbà kọ́ máa fi nùkan mú ládàá rẹ̀ pọ̀ wájú Ọlọ́run torí àìmọye ẹlòmíì ní ọyọ lórí ibú nítorí pé kò sóbì mọ́ ọwọ́ ajọ́ lẹ́kọ̀ọ́ dáadáa pé school fees ẹ̀ fi lẹ̀ ọlọ́sẹ̀ mẹ́wàá ta wá rí i pé ìyá lágbájá ìyá kìíní ti ń ta kìíní kan ọ̀sẹ̀ mẹ́wàá ni má ṣe lọ́sẹ̀ mẹ́ta là tá ń lò ọ̀sẹ̀ mẹ́wàá ọ̀sọ̀ọ̀sẹ̀ wá fi sí wípé torí pé àwọn èèyàn náà tẹ́ bá fún wa ní free wọ́n há di dọ́ọ̀mù mọ́ wọ́n ní àfírídọ́ọ̀mù lọ́yẹ̀kọ́ jẹ́ free lẹ́kàn fún wa ní wọ́n abuse ẹ̀ wọ́n náà wà tí ọlọ́pàá bá gbọ́ngbọ́n kan olè ọgbọ̀ngbọ́n mẹ́fà wọ́n náà wà sí báyìí pé ẹ wá o ọjọ́ yín níjò lẹ fẹ́ mú láàrin Monday Tuesday Wednesday mọ́jì wọ́n mú Thursday Friday torí pé agreement tẹ́ bá jọ ṣe lẹ́ẹ̀ma tẹ̀lé ṣé Monday mo fẹ́ mú Tuesday lẹ fẹ́ mú Wednesday lẹ fẹ́ mú ilẹ̀ ẹ̀mọ̀ san 1,000 naira ó bẹ̀rẹ̀ kí tẹ́ ẹ̀ bá ti sẹ́ ní Tuesday á lọ́mọ yín Wednesday ṣùgbọ́n tó bá lọ mú Friday mọ́ lọ́wọ́ sọ̀rọ̀ kú wulẹ̀ tí lọ sẹ́ ń lọ ó sì lé lẹ́jọ́ Monday tó ní Friday làdéhùn tẹ́lẹ́jọ́ máa ṣe yọ́ máa jẹ gbèsè lọ́ba àánú wọ́n wà máa sẹ́ ní oti ànábì ní ẹni tó bá fẹ́ kọ́ lọ náà kó mú ìnira kó fún fálíù fárich àmúṣirin kó náà máa mú ìnira kó fẹ́ni tara ní bàbá ṣe mọ́ àwọn náà ti ń kọ lẹ́tà sí dẹ́kun ọlọ́nu ẹkọ́nọ́mì Nàìjíríà ó mú ìnira wá bá wa ìwọ wá ra ṣé díẹ̀díẹ̀ bọ́ bá ṣe lágbára ìwọ náà ti ń kọ lẹ́tà sí ìdẹ̀kùn lọ́dọ̀ ọlọ́nu níparí Aliyu ibn Abi Talib ọlọ́nàbí sọ fún pé wò tó bá ti wà ní ìṣòro tó lágbára tó bá ti wà ní ìnira tó lágbára máa ṣàdúrà yìí pé la ilaha illallah al-halimul karim ẹjá tó wí la ilaha illallah subhanallah wa tabarakallah rabbul arshil azim rabbul arshil azim walhamdulillahi rabbil alamin kò jù bá ń lọ Ali lánàá bí lò fún náà kàlí nǹkan wọn máa ṣe sallallahu alaihi wasallam tí ó ní sọ pé á pọ̀ ládùá inú àdúrà mi tánà bí máa ń ṣe ya hayyu ya qayyum bi rahmatika astaghith
ànábì máa ń ṣe lásìkò tí nǹkan bá le tá a bá fẹ́ parí rẹ̀ a sọ pé yá hayyu yá qayyum bi rahmatika astaghith asli li sha'ni kullahu wala takilni ila nafsi tarfata aini. Ọlọ́run bá ń tún gbèsè ayé mi ṣe, má dàmí dábùkátà mi láàrin ìṣẹ́jú ń pàdé. Àfààní Ọlọ́run bẹ́ẹ̀ lọ èyí tá a gbọ́ kọ́lọ́mọsẹ́ ní ìbàlẹ́jọ́ àbúrú fa ìlú wa. Ọlọ́run bá ní tún ṣe, Ọlọ́run bá ní tún ṣe, Ọlọ́run bá ní tún ṣe. Àwa ń fa àánú Ọlọ́run àfi ń bí ọ ntí kálukú wa tá a jókòó sí tẹ́ fi ń pè wá ní proprietor, tẹ́ fi ń pè wá ní proprietress, tẹ́ fi ń pè wá ní tí a ń pè wá. Ọlọ́run bá lè kí ọlá mọ́jì òjò náà o. Àlùbáríkà tọ́pọ̀ Ọlọ́run bá ní fi sí wọlé àjọkà sọ Ọlọ́run jó gbèrú jó gbèrú. A mọ̀ pé tí skul wa bá ń gbèrú ìsìláàmù ní gbèrú. Gbogbo ìgbà tá a bá tèmi máa rí nǹkan mùsùlùmí báyìí kí n máa rí school board kó máa rí gbogbo ẹ̀ kó máa kọ kí ó sì la kó máa jẹ́ kiri ògo ìsìláàmù ní jẹ́ fún wa. Kára wọn lẹ́yà kára wọn máa tó pé àti ẹ̀ka àwọn ọmọ ilé à ń rí wọn níta yé tẹ̀sí òsì yọ ọ́ lẹ̀ ń bẹ̀. Ó sì dá lójú pé wọn ò kì í sáwọn ọmọ tí wọ́n ṣẹ̀ máa fi irun bẹ̀. Gbogbo kódà ká máa gbọ́ 1 million ní táàmù kò lè tó lára tárì níwájú Ọlọ́run torí pé ó ti lọ mẹ́sìn. Ṣùgbọ́n àwa náà gbọ́dọ̀ tá níyàn wá sí pé a ní nǹkan ẹ̀ ọmọ gbọ́dọ̀ jáde lọ́dọ̀ mi yóò gbàgbọ́ yé ẹ̀sìn kọ́nà ọba àlekọ́lá kọ́sà náà nìkọ̀ọ̀kan wa. Subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Ẹ jẹ́ kí a pàdé ọmọ pé ẹ̀sán àkọmọdé ọ̀fáìlà.